ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, 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 àná mi sọ̀rọ̀ ògo, ọlá yín ni o. Òní mi sọ̀rọ̀ ògo, ọlá yín ni. Ọlá mi á sọ̀rọ̀ ògo, àṣẹ yín ni o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, 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 àná mi sọ̀rọ̀ ògo, ọlá yín ni o. Òní mi sọ̀rọ̀ ògo, ọlá yín ni. Ọlá mi á sọ̀rọ̀ ògo, àṣẹ yín ni o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ bàbá. Mo dúpẹ́ o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Mo mọ̀ pé wá o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ọpẹ́ mi mọ̀ rẹ́ o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Gbọ́pẹ́ mi, àná mi sọ̀rọ̀ ògo, ọlá yín ni o. Òní mi sọ̀rọ̀ ògo, ọlá yín ni. Ọlá mi á sọ̀rọ̀ ògo, àṣẹ yín ni o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Mo mọ̀ pé wá o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun 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 o, àná mi sọ̀rọ̀ ògo, ọlá yín ni o. Òní mi sọ̀rọ̀ ògo, ọlá yín ni. Ọlá mi á sọ̀rọ̀ ògo, àṣẹ yín ni o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o. Mo sùn láyọ̀, mo jí láyọ̀, mo fògo f'Olúwa. Mo jí láyọ̀ bàbá, mo dúpẹ́ o. Mo sùn láyọ̀, mo jí láyọ̀, mo fògo f'Olúwa. Mo jí láyọ̀ bàbá, mo dúpẹ́ o. Mo sùn láyọ̀, mo jí láyọ̀, mo fìyìn f'Olúwa. Mo jí láyọ̀ bàbá, mo mọpẹ́ wá o. Mo sùn láyọ̀, mo jí láyọ̀, mo fìyìn f'Olúwa. Mo jí láyọ̀ bàbá, mo dúpẹ́ o. Mo sùn láyọ̀, mo jí láyọ̀, mo mọ rírì rẹ. Mo jí láyọ̀ bàbá, gbọ́pẹ́ gbàyìn mi. Mo sùn láyọ̀, mo jí láyọ̀, mo fìyìn f'Olúwa. Mo jí láyọ̀ bàbá, mo dúpẹ́ o. Jíjí mo jí o bàbá. Èmi mọ̀ pé mi wá fún ọ. Mo sùn láyọ̀, mo jí láyọ̀. Ògo ni forúkọ rẹ ayérayé. Jíjí mo jí o bàbá. Èmi mọ̀ pé mi wá fún ọ. Olúwa, Olúwa, mo sùn láyọ̀, mo jí láyọ̀. Ògo ni forúkọ rẹ. Ó mú mi sùn láyọ̀ lánàá. Ìwọ ló tún láàbò rẹ bò mí o. Ó fún mi ní ṣẹ́gun lójú oró mi. Mo tún wá jí mi láyọ̀ sínú ọlá rẹ. Ògo ni forúkọ rẹ ayérayé. Jíjí mo jí o bàbá mi. Mo mọ̀ pé mi wá fún ọ. Olúwa, Olúwa, mo sùn láyọ̀, mo tún jí láyọ̀. Ògo ni forúkọ rẹ. Ògo, ògo, ògo. Ògo, ògo, ògo. S'Ọlọ́run bàbá ọmọ o. Ògo,
ògo ògo sọlọ́run bàbá ọmọ o ògo 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 sọlọ́run ẹ̀mí mímọ́ ògo 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 sọlọ́run ayérayé o ògo 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 sọlọ́run mẹ́ta lọ́kan ògo 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 sọlọ́run bàbá ògo 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 sọlọ́run ọmọ ògo 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 sọlọ́run ẹ̀mí mímọ́ ògo 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 sọlọ́run mẹ́ta lọ́kan ògo 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 fóore rẹ̀ nínú ayé mi ògo 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 fágbó rẹ̀ lórí ayé mi ògo ògo fún tọ́jú rẹ̀ ojoojúmọ́ ògo 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 fún iṣẹ́ ìgbàlà rẹ̀ ògo 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 sọlọ́run ayérayé ògo 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 sọlọ́run atóbi jù ògo ògo ìbẹ̀rẹ̀ oṣù yìí ògo 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 òun ló mú wa bẹ̀rẹ̀ láyọ̀ ògo ògo gbogbo ìrìn àjò tó wà nù rẹ̀ ògo 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 òun ló mú wa ráàrin iye ògo ògo inú ọ̀sẹ̀ kìíní ògo 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 òun ló dá wa láre ògo 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 nínú ọ̀sẹ̀ kejì ògo 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 òun ló dá wa láre ògo 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 nínú ọ̀sẹ̀ kẹta ògo 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 òun ló ṣàṣepé láyé wa ògo 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 nínú ọ̀sẹ̀ kẹrin ògo 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 òun ló sọ̀rọ̀ wa dayọ̀ ògo ògo nínú ọ̀sẹ̀ tó gbẹ̀yìn ògo 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 òun ló bùkún wa ògo 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 àánú rẹ̀ ló gbé wa ró ògo ògo agbára rẹ̀ ló ṣe wá lógo ògo 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 sọlọ́run bàbá ògo 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 sọlọ́run ọmọ ògo 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 sọlọ́run ẹ̀mí mímọ́ ògo 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 sọlọ́run mẹ́ta lọ́kan ògo 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 ẹ jẹ́ ká yìn bàbá ògo 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 ká gbé bàbá ga ògo 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 ẹni tó mú wa rọ́jọ́ yìí ògo ògo èyí tó gbẹ̀yìn oṣù keje ògo ògo láyọ̀ àtàlàáfíà ògo ògo agbára wa mọ̀ kọ́ ògo ọgbọ́n wa mọ̀ kọ́ ògo mímọ̀ ṣe wa mọ̀ kọ́ ògo ìrànlọ́wọ́ rẹ̀ mọ̀ ní ògo. Kìí ṣe mímọ̀ ṣe, kìí ṣe agbára mi, kìí mọ iṣẹ́ títóbi mi. Ẹ fi dá mi sí dòní, ẹ fi dá mi sí dòní. Olúwa kìí ṣe mímọ̀ ṣe, kìí ṣe agbára mi kìí mọ iṣẹ́ títóbi mi. Ẹ fi dá mi sí dòní, ẹ fi dá mi sí dòní. Kìí ṣe pé mo rẹwà kìí ṣe pé mo dára ju gbogbo ènìyàn lọ, kìí ṣe pé mo lọ́gbọ́n mo nímọ̀ àbóyé, kìí ṣe pé mo mọ̀ ọ́ rìn rárá kìí ṣe pé mo mọ ilẹ̀ tẹ̀ mọ́ ní kìí ṣe pé mo rẹwà ju àwọn kan lọ kìí ṣe pé mo jẹ́ ẹni pípé rárá,
kì í ṣe pé mo jẹ́ olódodo rárá o, àánú ńlá mo rí gbà tẹ́ fi dá mi sí o. Dòní oore ọ̀fẹ́ mo rí gbà tẹ́ fi dá mi sí o, láti mọ̀ yìn yín lógo. Olúwa ẹ ṣé, kì í ṣe màá ṣe, kì í ṣe agbára mi, kì í mọ ìṣe títóbi mi, lẹ fi dá mi sí o bàbá, lẹ fi dá mi sí o bàbá. Kì í ṣe mi mọ̀ ṣe, mi mọ̀ ṣe kọ́, agbára mọ̀ kọ́, mi mọ̀ rìn kọ́, jíjẹ mímu kọ́ o, ọgbọ́n ìmòye kọ́. Kì í ṣe pé mo mọ̀yàn, kì í ṣe pé mo lè rìn, kì í ṣe pé mo lè fò, kì í ṣe pé mo lè sáré, kì í ṣe pé mo lówé. Egbò ló ṣe yí o, agbára rẹ ni o, àánú rẹ mọ̀ ni, oore ọ̀fẹ́ rẹ ni, ìfẹ́ láti kò lẹ́gbẹ́ tí kò lódì ìwọ̀n tó ní sí mi mọ̀ ló ṣe yí o. Mo mọ rírì rẹ o ni mo ṣe mọ̀ pé wá. Ọlọ́run ìyanu, Ọlọ́run àánú, agbanilágbàtán, aláṣẹ pé ohun rere pátápátá. Ìwọ ló mú mi bẹ̀rẹ̀ oṣù keje láyọ̀ lálàáfíà, ó mú mi rin àwọn ìrìn àjò inú rẹ o, láyọ̀ àti àlàáfíà pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìdáláre. Ó tún wá dá mi sí o láti rọ́jọ́ tó gbẹ̀yìn. Ọlọ́run ayérayé, mo mọ rírì rẹ, ìwọ tí kò wò tẹ̀sẹ̀ mi láti dá mi lẹ́jọ́. Ó kì í ṣe màá ṣe, kì í ṣe agbára mi o, kì í mọ ìṣe títóbi mi, ẹ ṣe dá mi sí o. Dòní ẹ ṣe dá mi sí o, láti mọ̀ yín. Kì í ṣe mi màá ṣe, kì í ṣe agbára mi, kì í mọ ìṣe títóbi mi, ẹ ṣe dá mi sí o. Dòní ẹ ṣe pa mí mọ́ o, láti mọ̀ yín. Kì í ṣe mi mọ̀ ṣe rárá, kì í ṣe títóbi mi, kì í ṣe agbára mi o. Ẹ ṣe mí lálàyé ọkàn tí ó mọ yìnyín, ẹ ṣe mí lóhun èlò láti mọ gbé yín ga. Ẹ ṣé bàbá o, kì í ṣe mi mọ̀ ṣe, kì í ṣe agbára mi, kì í mọ ìṣe títóbi mi, ẹ ṣe dá mi sí o bàbá, ẹ ṣe dá mi sí o bàbá. Mo mọ̀re Olúwa èmi mọ̀re, mo mọ̀re Ọlọ́run èmi mọ̀re, ọwọ́ mi lókè mo gbé ọ̀gá o. Mo mọ̀re o, ọwọ́ mi lókè mo gbé ọ̀gá. Mo mọ̀re Ọlọ́run èmi mọ̀re o. Mo mọ̀re atóbi jù, mo mọ̀re o. Ijó lẹ́sẹ̀ mi ò mo gbé ọ̀gá. Mo mọ̀re o, ijó lẹ́sẹ̀ mi ò mo gbé ọ̀gá. Mo mọ̀re o, Ọlọ́run èmi mọ̀re o. Mo mọ̀re o, Ọlọ́run èmi mọ̀re, orin lẹ́nu mi ò mo gbé ọ̀gá. Mo mọ̀re o, orin lẹ́nu mi ò mo gbé ọ̀gá. Mo mọ̀re ayérayé, mo mọ̀re alátìlẹ́yìn mi, mo mọ̀re o, orin lẹ́nu mi ò mo gbé ọ̀gá. Mo mọ̀re o, orin lẹ́nu mi ò mo gbé ọ̀gá. Mo mọ̀re èmi mọ̀, mo mọ̀re Olúwa èmi mọ̀re,
mo mórè olúwa èmi mórè ni mo ṣe mọ́pẹ́ èyìn wá fún ọ mo mórè o ni mo ṣe ń jọ́ tí mo yìn ọ́ lógo mo mórè. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run, èmi mọ rírì oore rẹ nínú ayé mi, mo sì mọ rírì títóbi rẹ nínú ayé mi torí wípé kí ni agbára rẹ ni, àánú rẹ ni, títóbi rẹ ni, àtìlẹ́yìn rẹ ni láti lè rí ọjọ́ tó gbẹ̀yìn oṣù keje ní ayọ̀ àti àlàáfíà, láti lè rìnrìn àjò oṣù keje ní ayọ̀ àti àlàáfíà, láti lè jẹ́ ní ìbùkún fún nínú àjò oṣù keje ní ayọ̀ àti àlàáfíà. Ọlọ́run, ìbámọ̀ ṣe rẹ ni kí ni ìbámọ̀ wí kí ni mi bá sọ àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, èmi mọ oore o ni mo ṣe mú ọpẹ́ àtìyìn mi wá fún Ọlọ́run aláṣẹ. Àyè mi mọ rírì títóbi àtagbára rẹ ni mo ṣe mú ọpẹ́ àtìyìn wá fún Ọlọ́run aláṣẹ. Àyè mi mọ wípé ìwọ Ọlọ́run ni àti Jésù Kristi ìbámọ̀ ṣèrè Ọlọ́run àti kíni ìbámọ̀ sọ àyìn láti rí ọjọ́ tó gbẹ̀yìn oṣù keje ní ẹ̀rọ àtàlàáfíà, àyìn nínú ọkùnrin ayọ̀ ìbùkún àti ìdálẹ́ àti ṣerógo, àyìn láti rí ọjọ́ kìíní láti bẹ̀rẹ̀ àjò láti rí gbogbo orin àjò oṣù yẹn. Ó bá bọ́ ọmọ ẹ̀mí mímọ́, èmi mọ̀ lóore o. Àní ọ̀pọ̀lọpọ̀ ní ojú tó mọ̀ ti rọ èyí tí ẹ̀ sì ti fà mú, àní ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ìṣẹ̀lẹ̀ tó mọ̀ ti ṣẹlẹ̀. Ìwọ Ọlọ́run alààyè tó kọ mi yàn, ìwọ Ọlọ́run alààyè tó dá mi láre, ìwọ Ọlọ́run alààyè tó ṣe mí lógo. Bàbá mọ rírì oore rẹ nínú ayé mi, mo sọ wípé ògo ni forúkọ rẹ, ògo ni forúkọ rẹ, ògo ni forúkọ rẹ. Bàbá, àní mi mọ rírì oore rẹ nínú ayé mi, èyí tí wọ́n fi ń wò mí sàn, èyí tí wọ́n fi ń gbà mí lá, èyí tó fi dá mi láre, èyí tó fi sọ̀rọ̀ mi ní rere, èyí tó fi ṣe mí ní aṣẹ́gun tó dáṣe rọ nígbà gbogbo. Ó ìjẹ́ pé òfin gbé mi lékè gbogbo àwọn afinisàn, gbogbo àwọn abanijẹ́, gbogbo àwọn ayọ̀nà nínú àfogunjà ni lórí irú ọ̀nà níbi tí mo bá ti sí mọ̀. Ó bàbá mọ̀ ṣe ológo jọ gbàgbà ọpẹ́ àti ìyìn mi. Àmọ́ iye ogun onírúurú tí ń ṣà àyè tí ojú mi kò rí, tí mi kò mọ̀. Olúwa bàbá mi mímọ́, ìwọ lọ́ba tó ń kọ́ mi yàn, ológo jọ gbàgbà ọpẹ́. Olúwa gbà títí èmi ọmọ yẹn ní mo yorùkọ ológo. Mo tó dúpẹ́ wọ àní fún àwọn ọ̀rẹ́ tí wọ́n tún sọ́sùn ayé mi sẹ́, àní bí wọ́n sì ń jáde kó nínú oṣù keje wọnú oṣù kẹjọ lọ nípasẹ̀ àwọn ọ̀rọ̀ rẹ tí wọ́n tún fi kọ́ mi, tó tún fi gbọ́ mi ní òwúrọ̀. Àní fún àwọn iṣẹ́ agbára ṣe àní tí wọ́n tún ṣe nínú ayé mi, àní fún àkọ́tọ̀ agbára tó mẹ́ tí wọ́n tún gbé wọ̀ mí ní òtún. Olúwa bàbá ọmọ ṣe o, àní fún oṣù keje tí wọ́n tún mọ̀ mí wọ̀ lọ, oṣù kẹjọ tó tún mọ̀ mí wọ̀ lọ, àní láti mọ̀ mọ́ta láti mọ̀ ṣe nínú rẹ̀, àní ju gbogbo àwọn oṣù tó pẹ́ ògo ní forúkọ títí èmi ọmọ yàn àti bí mo gbé orúkọ rẹ̀ ga. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé Àìsáyà orí 5:50. A kà ẹsẹ̀ ìkẹjọ dé ìkọkànlá rẹ̀. Isaiah 55 ẹsẹ̀ 8 dé 11. Nítorí èrò mi kìí ṣe èrò yín, bẹ́ẹ̀ ni ọ̀nà yín kìí ṣe ọ̀nà mi, ní Olúwa wí. Nítorí bí ọ̀run ti ga ju ayé lọ, bẹ́ẹ̀ ni ọ̀nà mi ga ju ọ̀nà yín lọ, àti èrò mi ju èrò yín lọ. Nítorí gẹ́gẹ́ bí òjò àti òjò dídì tí ń ti ọ̀run wá ilẹ̀, tí kìí sì tún padà sọ́hùn, ṣùgbọ́n tí ó ń rin ilẹ̀, tí ó sì ń mú nǹkan hù jáde, kí ó sì rúdì, kí ó lè fi ìrù fún àwọn afúrúgbìn àti oúnjẹ fún oúnjẹ. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi tí ó ti ẹnu mi jáde yóò rí, kì yóò padà sọ́dọ̀ mi lófo, ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wù mí, yóò sì máa ṣe rere nínú ohun tí mo rán. Orí ọ̀rọ̀ wa fún ìyẹn ọjọ́ méjì tí ó parí oṣù yìí. Àkàkà tán ni iṣẹ́ ìyanu rẹ nínú ayé mi Ọlọ́run, ni mo ṣe mọ́pẹ́ wá fún ọ bàbá, gbà ọpẹ́ mi. Àkàkà tán lórí Ọlọ́run nínú ayé títí mi, èèmọ̀ títí ẹ, ni mo ṣe mú ọpẹ́ àtìyìn ògo wá fún Ọlọ́run, ẹni tó ń ṣe ohun àrà rere ọ̀tun kìí ṣe ní ojoojúmọ́, ṣùgbọ́n ní gbogbo ìṣẹ́jú, ní gbogbo wákàtí, ní gbogbo second. Yẹn ni pé ní gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n bá gbé, ní gbogbo ọwọ́ kọ̀ọ̀kan tí wọ́n bá gbé, bí wọ́n bá yín mú gangan, ó ní àwọn àrà tó ṣe, nítorí pé kí ni àwọn ohun àrà náà ní pé kí ni kí n mọ náfààní àti sọ pé mo yín mú. Mọ̀ ń yanu, mọ̀ ń pàdé ara iṣẹ́ àrà àti agbára rẹ̀ náà nìyí. Mo ní ilé ẹjọ́ pé tí wọ́n bá ohunkóhun tí wọ́n bá fẹ́ fi yín gé, òun ni mo ń rí gé ara àwọn iṣẹ́ àrà Ọlọ́run náà lélẹ́yìí. Mélòó ni mo fẹ́ kà, mélòó ni mo fẹ́ sọ? Ǹjẹ́ ìwọ náà mọ̀
ibi pé ọlọ́run ṣe àrà oore lọ́pọ̀lọpọ̀ nínú ayé rẹ̀ jẹ́ pé tí wọ́n bá ní kọ́ ọmọ ká ò lè kà tán àyàfi tí ọba ní ọpọlọ láti fi ronú. Abálájọ tí ìwé mímọ́ fi sọ wípé kí ni ẹni tí ó bá mọ núrò yóò mọ̀ pẹ̀dú. Ìdánilójú àti ìgbàgbọ́ mi pé ẹni tó mọ núrò ni ọ kì í ṣe ẹni tí ò ṣe kí ni tí ò lọ́pọlọ. Nítorí pé ẹni tí ò mọ núrò ẹni tí kò lọ́pọlọ tí ò ní làákàyè pàápàá ni yóò sọ pé kí ni tọ́lọ̀ ṣe fóun oore wo lọ́lọ́run ṣe fóun pẹ̀lú gbogbo làkọjá tóun làkọjá. Ọmọ pé ipò tó wà yẹn fún ògo Ọlọ́run ni ó ti gbàgbé ni ọ̀rọ̀ Jésù Kristi ó ní ohun gbogbo fún ògo Ọlọ́run ni. Ọ̀hún tó gbọ́ tó lórí ẹ̀ sọ ni ó ní tí mo bá ti kú kò yí Ọlọ́run padà àìkú mi kò yí Ọlọ́run padà torí pé mo wà èmi ò yìn ọ́ o bàbá torí pé mo wà èmi ò yìn ọ́ o bàbá. Kí ni túmọ̀ rẹ̀? Yẹ rí pé àti mo wà láyé o àti mo ti kú gbogbo ẹ̀ fún ògo Ọlọ́run ni. Tọ́ba wà láyé tó ti kú ọ̀hán sọ pé nítorí pé wà ní ìdùbúlẹ̀ àsàn àbí torí pé kíni bẹ́ẹ̀ ti pé o ò níṣẹ́ lọ́wọ́ àbí torí pé o ní àwọn làkọjá kan àbí torí pé iṣẹ́ dojúrú àbí torí pé ẹ̀rú ẹ̀ ti pé ọ̀nà dojúrú mọ́ níwájú rẹ̀ àbí torí wípé kíni ìnira àwọn ènìyàn ti pọ̀ tó àbí torí wípé kíni gbogbo ènìyàn gbà ọ̀nà òní ẹnì kankan àbí torí wípé kíni àti ríjà àti rímu ìjàngbọ̀n ni àbí torí pé kíni ọjọ́ wọlé ọjọ́ wọ náà àbọ̀ jẹ́ wọ mi àbí nítorí wípé kíni o ti pẹ́ tó ti wọ́ ọmọ òòrọ̀ ọmọ bí àbí ojú ní ìbísí ẹ jẹ́ pé ó bí kan àti kò rí bí bọ̀ mọ́ àbí nítorí wípé kíni gbogbo àwọn tí wọ́n ìjọ jẹ́gbẹ́ àìjẹ́jọ jọ̀rọ̀ ni wọ́n ti lọ lé ọkọ tán kò sẹ́nìkan tó kù mọ́ ìwọ nìkan ló kù àti etí rẹ̀ òòrẹ́ nìkan kan mọ́ gẹ́gẹ́ bí kíni wọ́n wà ní ẹni bí kíni ẹni tó lé nílẹ̀ àbí nítorí pé kíni gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ pátápátá ni wọ́n ti níyàwó ìwọ lọ wá dàbẹ̀ ní kíni kì í sọ pé òróbì kankan tó ṣe kíni tí ó ṣe tá àti fẹ́ ọ pẹ̀lú gbogbo bí ó ṣe pẹ̀lú gbogbo ohun tí ìlàkàkà àti ìgbìyànjú rẹ̀ tó àbí nítorí pé kíni ọ wà ní ipò ìmọ̀rùpọ̀ náà tó lè wà ọ wá sọ pé Ọlọ́run ṣe ọ lóore gbọ́ ó ti ṣe àṣìṣe gíla o tètè jí lójú oorun náírà rẹ pẹ́pẹ́pẹ́ kó jí lójú oorun tó bá wà lè náírà rẹ pẹ́pẹ́pẹ́ láti jí lójú oorun wá àwọn ènìyàn ké síta pariwo gidi gan kíkó kéṣì gbogbo ayé ẹ wá jí mi kó lójú oorun gbogbo tẹ bá lè lò láti fi jí mi kó lè wá jí mi kó lójú oorun kó lè bá rí bí Ọlọ́run ṣe ṣe ọ lóore tó èmi ò mọ ipò wo ló lè wà èmi bó ni ipò yẹn ṣe fẹ́ burú tó ó kọ́ sọ tí mo mọ̀ ni pé orí tọ́lọ̀ ń ṣe inú ayé rẹ̀ àkàkà tán ni gbọ́ tó wí ni ó ní èrò mi kì í ṣe èrò yín bẹ́ẹ̀ ni ọ̀nà mi kì í ṣe ọ̀nà yín ní Olúwa wí. Èrò tí àwa ń rò kì í ṣe èrò Ọlọ́run ọ̀nà wa kì í ṣe ọ̀nà Ọlọ́run ní Olúwa àwọn ọmọ ogun wí. Ebi tó ti gbọ́ pẹ̀lú pé kí ni ó yẹ ká mọ dúpẹ́ ká mọ fọpẹ́ fọlọ́ nígbà gbogbo ní gbogbo tá a wà nìyẹn. Ṣàkọ́ bí Ọlọ́run ò rí gbogbo làkàkà rẹ àti ìgbàgbọ́ rẹ àti ìgbìyànjú rẹ níwájú òun ni ó rí dáadáa. Ọlọ́run rí gbogbo làkàkà mi àti ìgbìyànjú mi àti ìlépa mi nígbàgbọ́ níwájú rẹ. Ọlọ́run mọ̀ pé lẹ́yìn òun o kò lóhun kan tí mo tọ́ gbẹ́kẹ̀lé tó gbójúlé ọmọ pé ìní kankan mìíràn tí mo gbẹ́kẹ̀lé tí mo gbójúlé àfohun ṣùgbọ́n tí mo bá sì wà dípò tí mo wà yìí ó yí Ọlọ́run ó ní àwọn ìdí so ohun tó ṣe nínú ayé mi pọ̀ ohun tó ṣe nínú ayé rẹ pọ̀ kò yẹ kí ohun kan kọ́ wà kó lè di Ọlọ́run láti sọ pé kí ni òyìn Ọlọ́run ọmọ èrò Ọlọ́run ó sì lè mọ̀ láéláé òun lọ mọ gbogbo ohun kan sọ tí mo fẹ́ kọ́ mọ̀ ní wípé kí ni èrò rere ní èrò Ọlọ́run ló jẹ́ kó fi wá lọ́kàn balẹ̀ nínú ìwé Jeremáyà yẹn 29:11 wípé kí ni èmi mọ èrò tí èmi rò sí yín ní Olúwa wí àní èrò àlàáfíà ni kì í ṣe fún ibi. So ipòkípò tó bá wà mọ́ sọ wípé Ọlọ́run ti gbàgbé rẹ̀ mọ́ sọ wípé Ọlọ́run kò rí ti ẹrù mọ́ sọ pé Ọlọ́run kọ̀ mọ́ sọ pé Ọlọ́run ti já okùn rẹ̀ mọ́ sọ wípé kí ni àní ẹ̀ṣẹ̀ rẹ̀ ti pọ̀ jù níwájú Ọlọ́run ti ta ọ̀nù náà Ọlọ́run kì í ta àwọn tirẹ̀ náà lábẹ́ bó ti kú rí ọgbọ́n tó rí ni ó ní kò sí ẹni tó wá sọ́dọ̀ mi lábẹ́ bó ti wù kó rí èmi yóò tẹ̀wọ́ gbà àwọn tirẹ̀ ní bá wí Ọlọ́run kì í ta àwọn tirẹ̀ náà lábẹ́ bó ti wù kó rí Ọlọ́run máa ń fa àwọn tirẹ̀ mọ́ra gbogbo sì máa ń ṣètọ́jú wọn nígbà gbogbo nítorí pé èrò rẹ̀ ó yàtọ̀ sí èrò ènìyàn so ó ní àwọn ìdí kan tó fi wà nípò yẹn tọ́lọ́ ń ṣe kìnnì tó sì fọwọ́ lẹ́rọ tó ti ń wọ̀ kò wọ̀ níran ṣùgbọ́n ó ń kíyèsí ọ àwọn kan tó fẹ́ fàyọ nínú ayé rẹ ló ń dòdò àkókò láti fàyọ nínú rẹ àwọn kan tó fẹ́ kó yí ọ àwọn kan fẹ́ kó mọ̀ lọ́fà tó fi jẹ́ pé kìnnì
ó sì fi ń ṣe bẹ́ẹ̀ ni pé òun ò rí ọ àbí gbígbàgbé ni Ọlọ́run ò fìgbà kankan gbàgbé rẹ. So má ṣe gbà fún Sátánì láti kó o sí ọlọ́pọlọ láti yí ọlọ́kàn padà láti mọ sọ wípé gbọ́ Ọlọ́run ti gbàgbé rẹ tipẹ́tipẹ́. Ó ti ṣe fún Jóòbù rí, fi ti kẹ́kọ̀ọ́ lára Jóòbù kó lè bá mọ̀ wípé kíni Ọlọ́run ò fìgbà kan gbàgbé rẹ. Ọlọ́run ò gbàgbé Jóòbù, tí bọ́dọ̀ ló fi àṣẹ fún Sátánì láti lọ ṣe tó bá fún wù pẹ̀lú Jóòbù. So ṣùgbọ́n nígbà tákòókò tó kí ni tọ́lọ́ ṣe ó dá ìlọ́po Jóòbù padà nílọ́po lọ́pọ̀lọpọ̀, omi ìlọ́po 3, omi ìlọ́po 7. So Ọlọ́run kò gbàgbé rẹ. So jẹ́ ẹni tó yin Ọlọ́run. Gbogbo kókó wọ̀nyí òun ni pé èrò Ọlọ́run yàtọ̀ sí èrò títí wa. Àwa la mọ̀ sọ pé ìtọ́lọ́run ṣe burú, no, ire ni kò sí búburú níwájú Ọlọ́run. Nǹkan Ọlọ́run mọ̀ fà ìṣe kí nǹkan mi kó bàjẹ́ kí nǹkan kò lè dá nínú ayé ènìyàn ni. Ebi gẹ́gẹ́ bí ẹni kan àmọye kan tó jẹ́ pé kí ni tí a kọ́kọ́ bá bàjẹ́ ibi tí mo dé lónìí bá ti débẹ̀. Àmọye nǹkan tó jẹ́ pé sọ jẹ́ pé kò bá ṣẹlẹ̀ ní ọ̀pọ̀ púpọ̀ ní kí ìbá ti yé mi ìbá tí mọ̀dé lónìí nítorí pé kí ni èyàn ráyè fún. Mo tó rántí àwọn kankan bẹ tó yẹ kí ni ó yẹ kí n lọ mójútó kí n lọ ṣe lórí. Mò ń fò ní dọ́là nítorí pé mo sọ pé kí ni èyàn ráyè. So nígbà tí àkókò ó tó tọ́lọ́ wí pé eléyìí tó wọ̀ bá mú mi ní tipá tí kókò èyí ṣe kí ni tó ṣe nǹkan tí ó jẹ́ tí mo mójútó tí mo fi ní ìráyè yẹn ó sì mú nǹkan yẹn ó dorí rẹ̀ kodò pátápátá yányán. Mo sá gbogbo arí láti sọ pé kí n rọ́nà àbáyọ nígbà tí mo wò mo ní ok kò ló pé rọ́nà àbáyọ sílẹ̀ yìí ẹ jẹ́ kí n lọ mójútó lé. Nígbà tí mo padà mójútó tẹ́ pé n tó yẹ kí n ṣe mo padà ṣe tán Ọlọ́run tó wá mú kí nǹkan yẹn kó tó padà bọ̀ sípò kó lè bá mọ̀ wípé kí ni Ọlọ́run kì í ṣe bí èrè lọ́lọ́run ṣe. Èrò Ọlọ́run ó yàtọ̀ sí èrò tiwa, ìwòye Ọlọ́run ó yàtọ̀ sí ti tiwa. Tí Ọlọ́run bá dá gbogbo ẹrù bó ṣe dá gbogbo ẹrù dòní nǹkan tí mo ń sọ yìí ìbá ti mójútó pàápàá nítorí pé mo sọ pé ìráyè náà ni kí nìdí òun ni wípé kí ni ìyàtọ̀ já àwọn ìran tó ti kọjá ṣáájú mi bàbá tí a mi fẹ́ kó jẹ mi. So àárẹ̀ wípé bóòní mi ó ṣe kó ní ṣe bọ́ nínú gbogbo ogun tó já àwọn ìran àti ìyá mi jẹ́ pé ìgbà tèmi ó fi lè jẹ́ ìtura ìfi lè jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn tí wọ́n jẹ́ òbí fún òbí mi, àwòkọ́ṣe rere fún aṣíwájú rere fún àwọn tí wọ́n jẹ́ àbúrò lẹ́yìn mi àti nínú ẹbí àti ní ará ìjọyẹ pé kí ni ìṣèlè jẹ́ ohun tí àwọn èèyàn lè mọ̀ fi yan gan. Ìjẹ́ pé nípasẹ̀ tèmi àwọn yóò fi lè mọ̀ jíjẹ orí pé iṣẹ́ púpọ̀ ń bẹ fún mi. Wàá sọ fún mi ìjọ òun tó fẹ́ parí eléyìí kí tó lọ mójútó òun kó ṣe kí ni ara àwọn kan yẹn òun ló sì wà tó ṣe kí ni tó tún ṣàgbára mi lónìí. Ṣùgbọ́n mo ń kọ́ ọmọ sọ wípé ìráyè fún nígbà tó lọ rí wípé eléyìí tó ń bá dákẹ́ tó ń bá sí kóhun ṣe kí ni kò ní mójútó láéláé Ọlọ́run dá gbogbo ẹ̀rù. Ìgbà yẹn ara kan mi mọ yarí mọ́ Ọlọ́run pé Ọlọ́run kí ló dé. Èyí ṣe bẹ́ẹ̀ bàtí Judas ń fi Jésù hàn ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó jí mọ̀ pé ọ̀dà kankan mọ̀ èrò rẹ kì í ṣe èrò mi. So ohun tó lọ ṣe nínú ayé wa àkàkà tán ni ẹ jẹ́ ká lọ tààrà ká tó rí pé ìyìn la ní àní ìṣẹ́jú kankan mọ́ láti sọ. Ó ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi tí ó ti ẹnu mi jáde yóò rí kì yóò padà sọ́dọ̀ mi lófo ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wù mí yóò sì mọ ṣe rere nínú ohun tí mo rán. Ọmọ àwọn ọ̀rọ̀ tó lọ ti sọ nípa ti ẹni ìbùkún ni fún nígbà tó bá jáde ìgbà tí tó bá wọlé tán bá ń ti gbogbo ìdáwọ́ yóò mọ̀ ọ́ ṣeré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ yóò mọ jẹ́ orí ìwọ kì yóò jẹ́rù ọmọ lékè ìsàlẹ̀ nígbà gbogbo àwọn ọ̀rọ̀ lólélẹ́lẹ́ yìí. Onírúurú àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó ti sọ ní rere nípa ti tèmi. Ó ní kì yóò sẹ́ni tí ó fi ọrẹ tí èmi ò ní fi re, kò sẹ́ni tí ó fi ọbí tí èmi ò ní fi bú, kò sẹ́ni tí ó gbógun tí èmi ò ní parun. Gbọ́ ó ní ẹ̀yin mọ́ bẹ̀rù mọ́ fẹ́ tó pé ìwà pẹ̀lú láti mọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ nígbà gbogbo ní ọjọ́ gbogbo ẹ mọ́ bínú àkókò nílé mi lárí tó bá yẹn. So àwọn ọ̀rọ̀ rere púpọ̀ lọ́lọ́run sọ iná ni ó ní ọ̀kọ̀ọ̀kan nínú wọn kì yóò ṣiṣẹ́ tí kò ní padà sọ́dọ̀ àyẹ̀pọ̀ bá ṣiṣẹ́ tí òun rán wọn nítorí pé àṣẹ wọn Ọlọ́run alààyè ni òun sì ti sọ kò sẹ́ni tí ó yí padà. So fún díẹ̀ yìí fọkàn rẹ balẹ̀ gbẹ́kẹ̀lé Ọlọ́run dárayá túraká jẹ́ ká jọ jùmọ̀ yìn Ọlọ́run lógo bá a ṣe ń wọnú yìí lọ jẹ́ kí ayọ̀ rẹ kó kún àti ìgbàgbọ́ ńlá tó ní gbogbo nínú jẹ́ ká jọ jùmọ̀ yìn Ọlọ́run lógo jẹ́ ká jọ jùmọ̀ gbọ́ Ọlọ́run ga jẹ́ ká jọ jùmọ̀ fọpẹ́ yàtọ̀ fún Ọlọ́run jẹ́ kí Ọlọ́run mọ̀ wípé lóòótọ́ ọmọ tó mọ̀ọ́rẹ́ náà ó sì mọ̀ wípé lóòótọ́ àti lódodo akàkàtọ́ lórí rẹ̀ nínú ayé rẹ̀ irun orí rẹ̀ ara orí rẹ̀ ni ìkànnà ọwọ́ rẹ̀ tẹsẹ̀ rẹ̀ ti kárí gbogbo ara orí rẹ̀ ni gbogbo bí mo ti ń ṣe gbogbo ara gbogbo rẹ̀ ara orí Ọlọ́run ni kì í ṣe agbára ọgbọ́n ìmọ̀ àtòyẹ kẹ́ni àbí ti tèmi gangan kì í ṣe pé mo mọ̀ yẹn àbí mo lẹ́rìí kankan mélòó la fẹ́ kà mélòó la fẹ́ sọ orí Ọlọ́run àkàkàtọ́ ni bá a sì ń lọ láti yan Ọlọ́run lógo jí lójú oorun rẹ̀ wá àwọn èèyàn kí wọ́n jẹ́ lójú oorun láti jẹ́ kí ni kọ́ mọ̀ wípé oore Ọlọ́run nínú ayé rẹ̀ àkàkàtọ́ ni Ọlọ́run sì jòlótọ́ sí gbogbo ọ̀rọ̀ rẹ̀ agbára àti lè ṣe lè Ọlọ́run gbowó ẹnì kọ̀ọ̀kan wá bá a ṣe yan Ọlọ́run lógo
oore Ọlọ́run, àánú rẹ̀ àti títóbi rẹ̀ nínú ayé wa yóò túbọ̀ mọ bóyá nínú ayé wa ju àtẹ̀wá lọ. Àníṣe ju ti àtẹ̀wá lọ, ayé bẹ̀rẹ̀ sí rí ògo ẹwà Ọlọ́run ayé wa lọ́nà ìtí ọgbà ju ènìyàn lójú. Gbọ́ bá a ṣe ń jọ jùmọ̀ yin Ọlọ́run lógo yìí fún ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù, nínú yín ọjọ́ méjì tó parí oṣù. Bí ọ̀rọ̀ àgbọn ṣe jẹ́ ìjọ lójú fún ẹnìkan tẹ́ pé títí lórí ẹnìkan ni ò rí bí ẹnìkan lè sọ bóyá lomi ṣe wọnú àgbọn, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ṣeré rẹ ìbúyọ ògo rẹ kò lè yẹ ẹnìkankan láì àti láíláí, nítorí pé kíni Ọlọ́run ti sọ̀rọ̀, ó ti rà sí jáde wípé ire ní ti ṣe, ìgbéga ní ti ṣe, àṣẹ ní ti ṣe, òun ti dán láàrin kò sí dálẹ́bi fún kan mọ́. Bẹ́ẹ̀ ni ó sì rí kò sí ní yí padà, ẹnikẹ́ni ò sì ní sí láti dán lábẹ́ àbí láti pẹ̀lú ọjọ́ àbí láti jọ wálé mọ́, nítorí pé ẹnikẹ́ni tó bá dán o yóò rú dájọ́ ti ara, yóò rú dájọ́ rẹ̀ fúnra rẹ̀, yóò sì gíra rẹ̀ dànù kúrò, wọ́n di ogbó bí ẹ̀wù kòkòrò yóò sì jẹ wọn. Sọ fún jẹ́ yìí jẹ́ ká jọ fi ayọ̀ àti dùn yín Ọlọ́run lógo bá ṣe ṣe yìí, ó ti dára fún ẹnìkọ̀ọ̀kan wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Tálá bá máa yìn, tálá bá máa gbéga o, tálá bá máa yìn bí kò ṣe Jésù ọba. Tálá bá máa yìn, tálá bá máa gbéga o, tálá bá máa yìn bí kò ṣe Jésù ọba. Tálá bá máa yìn ṣe, tálá bá máa gbéga o, tálá bá máa yìn bí kò ṣe Jésù ọba o. Tálá bá máa yìn, tálá bá máa gbéga o, tálá bá máa yìn bí kò ṣe Jésù ọba. Tálá bá máa fọpẹ́ fún o, tálá bá máa júbà fún, tálá bá máa fijó fún o, tálá bá máa kan sára sí bí kò ṣe Jésù ọba. Tálá bá máa yìn, tálá bá máa gbéga o, tálá bá máa yìn bí kò ṣe Jésù ọba. Ó ṣe mí láàánú, Ọlọ́run ayérayé, ọba àwọn ọba, arúgbó ọjọ́, ẹlẹ́rù nìyí, ọba ayérayé, ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba lọ́jọ́ gbogbo, ọba tó ti ń jọba kí ayé kó tó wà, ọba tó tún mọ̀ jọba nígbàyé tó ní ṣe, ọba tí gbogbo àgbáyé àtọba àtìjòyè àtẹni tó jọba tí kò jọba tó ń ké ní kábíyèsí. Kádípẹ́ kẹ́nu lè sọ pé kádípẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí rùpẹ̀ kọ́ pẹ́ lọ́wọ́, kan rìn kése fún ọba àkìkì tán, ọba àyìnyìn tán, ọba tó ní gbogbo ògo ìyìn ọlá pátápátá, tí kì í pín ògo rẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni, tí kì í fi yìn rẹ̀ fún èrè gbígbẹ́ rárá. Òun ló yẹ láti mọ̀ yìn, òun ló yẹ láti máa gbéga nígbà gbogbo, lọ́jọ́ gbogbo, nípòkípò tí a lè bára wa o, nítorí ó ṣe mí láàánú. Máa polongo rẹ o, ọba tó ṣe mí láàánú. Máa po kìkì rẹ fún gbogbo àgbáyé pé ìwọ lọ́lọ́run àrà rere. Ó ṣe mí láàánú o, máa polongo rẹ, ọba tó ṣe mí láàánú. Máa po kìkì rẹ, ó ṣe mí láàánú o, ẹ gbọ́ dáadáa, Ọlọ́run ló ṣe mí láàánú, láàánú. Ó mú mi rí oṣù kìíní ọdún yìí láyọ̀ àti àlàáfíà tó ga. Ìrìn àjò oṣù kìíní, òun ló mú mi rànìyè nínú rẹ̀ o. Àánú rẹ̀ ló fi bá mi rìnrìn àjò yẹn. Sátánì àtijọba òkùnkùn, àwọn ẹni bí gbogbo pátápátá ni wọ́n dìde ogun nínú oṣù yẹn. Àánú Ọlọ́run ni kò jẹ́ kí n bọ́ sọ́wọ́
wọn lábẹ́ bó ti wù kí ó rí. Ìmọ̀ tirẹ̀ ni mo ṣe sọ wípé ní ti tèmi ó ṣe mí láàánú o. Máa polongo rẹ̀ o, ọba tó ṣe mí láàánú. Máa po kìkì rẹ̀ fún gbogbo àgbáyé pé wọ́n nìkan lọ́lọ́run ńlá. Ó ṣe mí láàánú o. Máa polongo rẹ̀, ọba tó ṣe mí láàánú. Máa po kìkì rẹ̀, ó ṣe mí láàánú o. Ẹ gbọ́ gbogbo àgbáyé ìtàn yìí o. Nínú oṣù kejì ọdún táwa yìí, Ọlọ́run lọ́ba tó ṣàánú fún mi. Mo bẹ̀rẹ̀ ìrìn àjò oṣù kejì láyọ̀ àti àlàáfíà o. Ó tún mú mi rìn lájà nípa ọwọ́ agbára rẹ̀ àtàánú ńlá tó ga. Onírúurú ìjàmbá ló ṣẹlẹ̀ nínú àjò oṣù kejì yẹn. Ọlọ́run ọ̀rọ̀ tó sọ̀rọ̀ ló mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ nínú ayé mi. Ara àwọn ọ̀rọ̀ rẹ̀ tó múṣẹ nínú ayé mi mọ̀ rẹ́ o. Ó ní búburú kan kì yóò ṣubú lù mí, kì yóò sùn mọ́ ilé mi. Ó ní kìkì ojú mi lèmi yóò mọ̀ fi mọ́ rí ìṣubú àwọn ẹni bí. Àmọye ọ̀pọ̀lọpọ̀ tí yóò ṣubú lápá ọ̀tún àtò òsì mi. Ó ní ààbò rẹ̀ òun ó ti wà pẹ̀lú mi, ó dájú o. Àwọn ọ̀rọ̀ rẹ̀ yìí ló múṣẹ nínú ayé mi. Ìrìn àjò oṣù kejì mo ṣe rere, mo rárí yege nínú rẹ̀ o. Èmi ò mọ̀ tirẹ̀, tèmi ni mò ń wí tí mò ń fi ké wípé o. Ó ṣe mí láàánú o. Máa polongo rẹ̀ o. Ọlọ́run ló ṣe mí láàánú. Máa kéde rẹ̀ fún gbogbo àgbáyé pátápátá. Òun nìkan lọ́lọ́run oníṣẹ́ ìyanu ńlá. Ó ṣe mí láàánú o. Máa polongo rẹ̀, ọba tó ṣe mí láàánú. Máa po kìkì rẹ̀, ó tún ṣe mí láàánú. Tẹ́tí kẹ́gbọ́ oore Ọlọ́run nínú ayé mi. Ẹ mọ́ sọ pé aláṣejù ni mí nínú ìyìn mi. Ẹ jẹ́ kí n láṣejù tó bá jẹ́ ìyìn sọ́lọ́run ni. Nítorí oore Ọlọ́run nínú ayé mi, àkàkà tọmọ ni mò ń wí. Nínú oṣù kẹta òun lọ́ba tó tún pa mí mọ́ o. Yóò bẹ̀rẹ̀ oṣù kẹta láyọ̀ àti àlàáfíà. Mo tún parí oṣù kẹta ní ayọ̀ àtàrí àlàáfíà o. Onírúurú àìsàn ìjì ló mọ̀jà nínú oṣù yẹn. Ọlọ́run àlàáfíà ló fi àlàáfíà rẹ̀ fún mi. Sátánì jọba òkùnkùn, àwọn ò fẹ́ kí n lálàáfíà rárá. Ọ̀pọ̀lọpọ̀ ìjì ló mọ̀jà nínú oṣù kẹta yẹn. Ọwọ́ ọ̀tún agbára rẹ̀ ńlá ló fi dè mí mú, tó fi kó mi yọ o. Ìjì ayé, ìjì Sátánì, òkùnkùn ìkà ènìyàn kò fi ré mi gbé lọ. Èmi àti ilé mi àtòun gbogbo tó ṣe tèmi pátápátá. Èmi kò mọ̀ tirẹ̀, tèmi lèmi sọ. Ni mo ṣe ń ké fún gbogbo ènìyàn láyé àtọ̀run wípé Ọlọ́run ló ṣe mí láàánú o. Kì
kì í ṣe pé mo pé tàbí mo dára jùn, ó ṣe mí láàánú o. Màá kéde rẹ̀ fún gbogbo àgbáyé wípé lẹ́yìn Ọlọ́run kò sẹ́lòmíràn mọ́ rárá. Ó ṣe mí láàánú o, màá polongo rẹ̀ o. Ọlọ́run tó ṣe mí láàánú, màá kéde rẹ̀ fún gbogbo àgbáyé nígbà gbogbo lójoojúmọ́. Ó ṣe mí láàánú, mo tẹnumọ́, ẹ gbọ́ gbogbo ènìyàn ní igun mẹ́rin àgbáyé. Nínú ìrìnàjò oṣù kẹrin, òun ló mú mi wọnú rẹ̀ láyọ̀. Ó mú mi bẹ̀rẹ̀ ìrìnàjò oṣù kẹrin láyọ̀. Ó tún mú mi rí àríyé parí rẹ̀ láyọ̀. Agbára rẹ̀ mọ́ ni, kì í ṣe pé mímọ́ ṣe mí. Ó mú mi rójú àánú rẹ̀ nínú ìrìnàjò yẹn. Ó tún mú mi rójú rere ènìyàn gbogbo gbà nínú ìrìnàjò yẹn. Kò jẹ́ kí ogun ayé kó borí mi. Ìgbà náà gbogbo ohun kan fẹ́ dókókó, èmi gangan kò ríra mi mọ́ rárá. Ọlọ́run mú èyí kan náà, òun ló ń jágbára fún mi. Ó mú ìtura wọnú ayé mi láti mọ́ sọ agbára mi dọ̀tun nígbà gbogbo. Ó ń gbórí mi sókè, ó ń ṣe mí lógo. Gbogbo ìrìnàjò oṣù kẹrin, ẹ̀rí ayọ̀ ńlá ni ó já sí fún mi. Tó bá jẹ́ pé nípa agbára, ọgbọ́n, ìmọ̀ àtòyé mi mọ̀ ní o, èmi bá ti ní ẹ̀rí ọpẹ́ kankan níwájú ènìyàn láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run rárá. Èmi kò mọ̀ tirẹ̀ o, tèmi ni mò ń sọ, ni mo ṣe ń ké wípé fún gbogbo àgbáyé. Ó ṣe mí láàánú o, màá yìn lógo. Ọba tó ṣe mí láàánú, màá mọ́ kéde rẹ̀ fún gbogbo àgbáyé lójoojúmọ́ nígbà gbogbo níwọ̀n gbà tí mo bá wà láyé. Ó ṣe mí láàánú o, màá polongo rẹ̀ o. Ọba tó ṣe mí láàánú, màá pòkìkí rẹ̀ fún gbogbo àgbáyé pátápátá wípé ìwọ nìkan lọ́lọ́run. Ọba àwímọ̀ ìyẹ̀wọ̀n a lè ṣe lè wí, onímájẹ̀mú ayọ̀ títọ́. Ẹ gbọ́ gbogbo ènìyàn, ó ṣe mí láàánú o. Ó tún mú mi bẹ̀rẹ̀ oṣù karùn-ún láyọ̀ o. Ọwọ́ agbára rẹ̀ ló fi dì mí mú láti parí oṣù karùn-ún láyọ̀ o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tó ti sọ, tí kì í lọ lófo, tí kì í padà láì ṣiṣẹ́ tó rán gẹ́gẹ́ bó ti wí. Ó mú mi ṣe rere nínú ìrìnàjò oṣù karùn-ún yẹn. Gbogbo ọ̀nà ní àwọn ènìyàn kóra wọn jọ, àwọn ẹni bí pátápátá wípé kójú kó tì mí, kémi kì í ṣẹ̀ lẹ́yà o. Ọlọ́run rẹ́rìn lórí tèmi mọ́, ó ní ọmọ fọkàn rẹ balẹ̀ o. Lábẹ́ bó ti wù kó rí, lábẹ́ bó ti wù kó lè tó, kí gbogbo kan dojúrú, ojú kò ní ọtí rárá o. Ó ní ọmọ mọ̀yàn fàdà, mọ̀jó mọ̀yàn, mọ̀ fi ṣòwò tó bá wù ọ́. Nítòótọ́ gẹ́gẹ́ bó ti wí, ojú kò mọ̀ sí mi o. Gbogbo ètò ẹ̀sìn ẹlẹ́yà táwọn èèyàn ti kóra wọn jọ nítorí tèmi, ó wá já sí ògo fún mi, ó já sí ẹ̀gàn fún wọn.
ó já sí ìyìn fún mi, ó já sí ìbànújẹ́ fún wọn, ó já sọpẹ́ fún mi, ó já sí yẹ̀yẹ́ fún wọn, ó já sí ayọ̀ fún mi, ó já fún ìkanra fún wọn. Oore ńlá lèyí tọ́lọ́run ṣe fún mi, àánú ńlá mo rí gbà, kìí ṣe pé mo pé rárá, èmi kò jó lódodo, ìsàn ju àwọn kan lọ. Àánú ńlá mo rí gbà lọ́dọ̀ Ọlọ́run. Èmi kò mọ tirẹ̀, tèmi lèmi sọ, ni mo ṣe ń ké létí gbogbo ènìyàn wípé ó ṣe mí láàánú, máa kéde rẹ̀ fún gbogbo àgbáyé o. Ọlọ́run ló ṣe mí láàánú, máa kéde rẹ̀ fún gbogbo ènìyàn pátápátá. Ó ṣe mí láàánú, máa polongo rẹ̀ o. Ọba tó ṣe mí láàánú, máa po kìkì rẹ̀ fún gbogbo àgbáyé. Ó ṣe mí láàánú, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ oore Ọlọ́run nínú ayé mi. Ó tún mú mi wọnú oṣù kẹfà láyọ̀ àti àlàáfíà ní ìṣẹ́gun ìdáláre pípé. Oṣù tó dá ọdún sí méjì mọ́ nìyẹn. Ó fọ́ mi láre, ó ṣe mí lógo, ó gbé mi ga. Àti bẹ̀rẹ̀ àtòpin oṣù yẹn, ó ṣàṣepé ayọ̀ nínú ayé mi. Ó mú mi la oṣù mẹ́fà àkọ́kọ́, kì í ṣe abala kìíní ọdún jáláyọ̀ àti àlàáfíà. Kí ni mo fẹ́ sọ, mélòó mo fẹ́ kà nínú oore rẹ̀ o. Kò jẹ́ kébi pa mí, kò jẹ́ kí ìyà jẹ mí, kò jẹ́ kí n ṣẹlẹ́yà, kò jẹ́ kí n ṣẹ̀sín o, kò jẹ́ kí n ráre o. Ó ràn mí lọ́wọ́ o nígbà gbogbo. Ìrànlọ́wọ́ rẹ̀ ni mò ń rí níbi tí kò ti sí ìrètí mọ́ fún mi rárá. Níwájú lẹ́yìn lọ́tùn lósì, kò sólùrànlọ́wọ́, kò sólùtùnú kankan. Mo jókòó mo wá ronú, mo ní bó ni mo fẹ́ ṣe, níbo mo fẹ́ yà sí. Ìdàkíní ọdún ló mọ̀ kọjá lọ́mọ yìí o. Ó wá bá mi, ó ní ọmọ tójú ká o, má ronú mọ́, mo wà pẹ̀lú rẹ láti mọ jágbára fún ọ. Èmi lọlọ́run rẹ, olùtùnú rẹ. Ó má tù mí nínú, ó má yọ mí kún padà o. Mo mọ rìnrìn àjò yẹn láyọ̀ àtàlàáfíà. Ó ṣe mí láàánú o, èmi kò mọ tirẹ̀, ni mo ṣe ń polongo rẹ̀ o. Èmi mo mọ tèmi, ni mo ṣe yìn bàbá lógo lójoojúmọ́. Ó ṣe mí láàánú o, Ọlọ́run. Màá polongo rẹ̀, màá kéde rẹ̀ fún gbogbo àgbáyé pátápátá. Ó ṣe mí láàánú ní gbogbo ọ̀nà o. Màá kéde rẹ̀ fún gbogbo àgbáyé pé ìwọ nìkan lọ́lọ́run, kò sọ́lọ́run mìíràn mọ́. Ẹ gbọ́ bẹ́ẹ̀ kò bá rí iná rí gbogbo rẹ̀ láti ilẹ̀ wa o. Oṣù keje ajá jọ wà nínú rẹ̀ mọ́ ni o. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo rí ọwọ́ agbára rẹ̀ nínú ayé mi. Ó mú mi bẹ̀rẹ̀ oṣù keje tí ń ṣe ìdàkejì àkọ́kọ́ ọdún 2024 láyọ̀ àti àlàáfíà o. Láti ìbẹ̀rẹ̀ tí ó tún ìdọ́jọ́ tòní tó parí oṣù keje, lílọ bíbọ̀ mi Ọlọ́run mọ́ ni ló fi rọ̀ mí lọ́rùn.
jíjẹ múmi mi Ọlọ́run ló mọ̀ ń pèsè rẹ̀ o. Ó mú ara mi dán, ó mú mi yọ tuntun lójoojúmọ́. Ẹwà ògo rẹ̀ ló máa fi bò mí tí mo fi ń kọ́ mọ̀nàmọ́ná o. Mo wẹ̀ bí ìwẹ̀, kò sẹ́ni tó lè dáhùn sí i rárá rárá, nítorí pé ẹwà ògo rẹ̀ ló fi bò mí o. Gbogbo ènìyàn wá rí mi ní ìyanu Ọlọ́run tó ga jùlọ, ológo jùlọ, olówó àgbáyé. Èmi kò mọ̀ tirẹ̀, tèmi ni mo ń sọ. Ni mo ṣe ké létí gbogbo àgbáyé tí mo tẹnu mọ́ wípé ó ṣe mí láàánú o. Máa polongo rẹ̀ káàkiri gbogbo àgbáyé, ọba tó ṣe mí láàánú, Ọlọ́run òtítọ́. Máa pòkìkí rẹ̀ nígbà gbogbo lójoojúmọ́, bí pé wọ́n nìkan lọ́lọ́run o. Ó ṣe mí láàánú o. Máa polongo rẹ̀ o. Ìwọ tó ṣe mí láàánú, Ọlọ́run ayérayé. Máa pòkìkí rẹ̀ kárí gbogbo àgbáyé. C'est toi qui es Dieu. Dieu, c'est toi qui es Dieu. C'est toi qui es Dieu. Dieu, c'est toi qui es Dieu. C'est toi qui es Dieu. Du commencement et la fin. C'est toi qui es Dieu. Du commencement et la fin. C'est toi, oh, c'est toi qui es Dieu. Dieu, c'est toi qui es Dieu. C'est toi qui es Dieu. Dieu, c'est toi qui es Dieu. C'est toi qui es Dieu. Du commencement et la fin, et la fin. C'est toi qui es Dieu, Dieu du commencement et la fin. Ìwọ lọ́lọ́run, Ọlọ́run, ìwọ lọ́lọ́run, ìwọ lọ́lọ́run, Ọlọ́run, ìwọ lọ́lọ́run, ìwọ lọ́lọ́run, ìbẹ̀rẹ̀ àtòpin ohun gbogbo. Ìwọ lọ́lọ́run, Ọlọ́run ìbẹ̀rẹ̀ àtòpin, aláṣepé bàbá ọmọ ẹ̀mí mímọ́. Ìwọ lọ́lọ́run, Ọlọ́run, ìwọ lọ́lọ́run, ìwọ lọ́lọ́run, Ọlọ́run, ìwọ lọ́lọ́run, ìwọ lọ́lọ́run, ìbẹ̀rẹ̀ àtòpin. Ìwọ lọ́lọ́run, ìbẹ̀rẹ̀ àtòpin. Ìwọ nìkan mọ̀ ní. Ìwọ lọ́lọ́run, Ọlọ́run, Ọlọ́run, ìwọ lọ́lọ́run, ọba ayérayé. Ìwọ lọ́lọ́run, Ọlọ́run, ìwọ lọ́lọ́run, ológo jùlọ. Ìwọ lọ́lọ́run, ìbẹ̀rẹ̀ àtòpin. Ìwọ lọ́lọ́run, ìbẹ̀rẹ̀ àtòpin. Voyez comme Jésus est bon. Venez voir comme Jésus est bon. Venez, 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 venez voir comme Jésus est bon. Venez voir comme Jésus est bon. Venez voir comme Jésus est bon. Venez, 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 venez voir comme Jésus est bon.
premier mois de l'année, c'est lui qui est avec nous. Il nous a gardés dans toutes choses. Venez, 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 venez voir comme Jésus est bon. Venez voir comme Jésus est bon. Venez voir comme Jésus est bon. Venez, 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 venez voir comme Jésus est bon. Deuxième mois de l'année, oh. C'est lui qui nous a couverts de son sang pour nous éloigner de tout ce qui est malheur. Venez voir comme Jésus est bon. Il est bon. Venez voir comme Jésus est bon. Venez voir comme Jésus est bon. Venez, 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 venez voir comme Jésus est bon. Troisième mois de l'année, oh. C'est lui qui nous a conduits pour qu'on s'en sorte dans ce mois sans problème. Venez voir comme Jésus est bon. Oh, venez voir comme Jésus est bon. Venez voir comme Jésus est bon. Venez, 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 venez voir comme Jésus est bon. Quatrième mois de l'année, oh. C'est lui qui nous a pas abandonnés. Il a éloigné tout ce qui élève Satan, le diable, de nos chemins définitifs. Oh, oh, oh. Venez voir comme Jésus est bon. Venez voir comme Jésus est bon. Venez, 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 venez voir comme Jésus est bon. Oh, cinquième mois de l'année, oh. Il a fait de grandes choses dans nos vies pour qu'on soit heureux tout le temps. Il nous a donné la victoire glorieuse. Venez voir comme Jésus est bon. Venez voir comme Jésus est bon. Venez, 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 venez voir comme Jésus est bon. Oh, dixième mois de l'année, oh. Il a attrapé nos mains pour nous conduire partout où nous devons aller, pour ne pas tomber dans le pied du diable. Il est bon, venez voir comme Jésus est bon. Venez voir comme Jésus est bon. Venez, 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 venez voir comme Jésus est bon. La moitié de l'année passée, il nous a donné la victoire. C'est sa puissance qui a fait cela. Ce n'est pas parce qu'on est saint. Il est bon. Venez voir comme Jésus est bon. Venez voir comme Jésus est bon. Venez, 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 venez voir comme Jésus est bon. C'était moi arrivé, oh. On a commencé dans la joie, dans la paix. On a marché dedans dans la tranquillité. Avec tous leurs problèmes par-ci par-là. Les soucis devant, derrière. Voilà nous aujourd'hui, dernier jour. 17 mois. C'est pas parce qu'on est saint ou pur. C'est sa grâce qui nous a sauvés. Venez voir comme Jésus-Christ est bon. Venez voir comme Jésus-Christ est bon. Venez, 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 venez voir comme Jésus-Christ est bon. Il est bon, venez voir comme Jésus-Christ est bon. Il est bon pour moi, venez voir comme Jésus-Christ est bon. Venez, 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 venez voir comme Jésus-Christ est bon. Il n'y a personne comme Jésus-Christ.
Il n'y a personne comme Jésus-Christ. Venez, 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 venez voir comme Jésus-Christ est bon. Il n'y a personne qui soit comme Jésus. Il n'y a personne qui soit comme Jésus. Il n'y a personne qui soit comme Jésus. Il y a vraiment personne comme lui. Jamais, jamais. Il n'y a personne qui soit comme Jésus. Il n'y a personne qui soit comme Jésus. Il n'y a personne qui soit comme Jésus. Il y a vraiment personne comme lui. Marche, marche, personne, personne. J'ai tourné around, personne, personne. J'ai fouillé, fouillé. Il y a vraiment personne comme lui. Il y a personne. Marche, marche, personne, personne. J'ai tourné around, personne, personne. J'ai fouillé, fouillé. Il y a vraiment personne comme lui. Répète, il y a personne qui soit comme Jésus. Il y a personne qui soit comme Jésus. Il y a personne qui soit comme Jésus. Il y a vraiment personne comme lui. Il y a personne qui soit comme Jésus. Il y a personne qui soit comme Jésus. Il y a personne qui soit comme Jésus. Il y a vraiment personne comme lui. Il a longtemps marché, marché, marché. Personne, personne. Il a sonné avant. Personne, personne. Il a fouillé, fouillé. Il y a vraiment personne comme lui. Dieu, tu es bon. Dieu, tu es bon. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellence. Dieu, tu es bon dans ma vie. Dieu, tu es bon. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellence. Excellence est son nom. Excellence est ta force. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellence. Dieu, Dieu, tu es bon. Écris au monde entier. Dieu, que tu es bon. Et parle à tout le monde entier. Que après toi, il n'y a plus personne. J'écrirai très fort. Après toi, dis c'est toi encore. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellent. Tu es bon, Dieu. Tu es bon. Oh, oh, oh. Dieu, tu es bon. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellent. C'est toi qui me protège partout où je vais. C'est toi qui me donne la victoire, quel que soit l'endroit où je suis. C'est toi qui m'élève chaque jour, tous les jours. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellent. Tu es bon, Dieu. Tu es bon. Dieu, tu es bon. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellent. Quand le monde m'a abandonné, c'est toi Dieu qui est resté avec moi. Mon papa m'a abandonné. C'est à Dieu qui m'a pas laissé tomber. Oh.
Ma famille m'a abandonné. C'est toi, Dieu, qui t'es avec moi. Tous mes parcours, tous les jours. C'est toi, Dieu, qui m'accompagne. Tout ce qu'il y a tes plans. C'est toi, Dieu, qui agit. Pour que y m'en sort. Pour que y pu réussir. Qui est comme toi, Dieu. Très généreux, un grand cœur d'amour qui fait tout pour moi. Tu es bon, Dieu, tu es bon. Dieu, tu es bon. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellent. Tu es bon, Dieu. Tu es bon, Dieu, tu es bon, Dieu, tu es merveilleux, Seigneur, tu es excellent. Je me pose ma question, sans toi, qu'est-ce que je deviendrai, si ce n'est pas toi dans ma vie? Aujourd'hui, je me trouverai où? Si ce n'est pas Dieu qui est avec moi, est-ce que je serai encore vivant? Si ce n'est pas toi, Dieu, qui est avec moi, est-ce que je serai en bonne santé? C'est ta grâce sur ma vie qui me donne la joie tous les jours. C'est ta grâce sur ma vie qui me donne la force tous les jours. Ta Dieu qui regarde pas mes péchés, mais ça comportement pour agir dans ma vie, pour me faire du bien, pour me soulager, Seigneur, qui est comme toi, y a pas haut. Dieu, tu es bon. Dieu, tu es bon, Dieu, tu es merveilleux, Seigneur, tu es excellent, tu es bon, Dieu, tu es bon, Dieu, tu es bon, Dieu, tu es merveilleux, Seigneur, tu es excellent. Après toi, Dieu, c'est Dieu. Dieu, après toi, c'est toi, Dieu. Toi qui fais la force de tous les jours. Après toi, Dieu, c'est toi, Dieu. Il n'y a pas d'autre Dieu. Après toi, Dieu, c'est toi, Dieu. Après toi, Dieu, c'est toi, Dieu. Toi qui fortifie, tout est fidèle. Après toi, Dieu, c'est toi, Dieu. Il n'y a plus d'autre Dieu. Après toi, Dieu, c'est toi, Dieu. Après toi, Dieu, c'est toi, Dieu. Toi qui sauve, qui guérit sans aucune intérêt. Après toi, Dieu, c'est toi, Dieu. Après toi, Dieu, c'est toi, Dieu. Après toi, Dieu, c'est toi, Dieu. Après toi, il n'y a plus personne. Après toi, Dieu, c'est toi, Dieu. Gloire à toi, oh mon Dieu. Gloire à toi, ton Saint-Nom. Toute ma vie, je te louerai, je te bénirai, oh. Oh, gloire à toi, mon Dieu. Gloire à toi, mon Dieu. Gloire à toi, oh mon Dieu. Tout au long de ma vie, je te louerai. Gloire à toi, mon Dieu. Je ne serai jamais d'étouffer, de te louer. Je ne cesserai jamais de te chanter. Gloire à toi, oh mon Dieu. Gloire à toi, oh mon Dieu. Gloire à toi, oh mon Dieu.
Tout au long de ma vie, je cesserai de louer. Gloire à toi, mon Dieu. Je te louerai de tout mon cœur. Je te louerai de tout mon cœur. Tout au long de ma vie, c'est toi le Dieu. Je vais louer de tout mon cœur. C'est toi Dieu, je vais louer de tout mon cœur. Sur ma vie, je te louerai de tout mon cœur. Car c'est toi Dieu, c'est toujours ma force. Sur ma vie, je te louerai de tout mon cœur. Tu es bon pour moi, oh. Tu es bon pour moi, oh. Voilà pourquoi je te loue, je te glorifierai, oh, tout le long de ma vie. Merci, merci Seigneur. Merci, merci Seigneur. Pour ta puissance que tu prends pour m'élever. Merci, merci Seigneur. Merci, merci Seigneur. Merci, oh, merci, merci Seigneur. Pour ta main de la puissance que tu prends pour m'élever. Merci, merci Seigneur. Merci, merci Seigneur. Merci, merci Seigneur. Pour ta main d'orateur que tu prends pour m'élever. Merci, merci Seigneur. Oche baboluwa, oche. Oche baboluwa, oche. Oche baboluwa, oche. Oche baboluwa, oche. Oluwa. Murababa, murababa, oh. Oche baboluwa, oche, oche, oh. Murababa, murababa, fokore. Oche baboluwa, oche. Oche Ọlọ́run àgbáyé, oche, oh. Oche Ọlọ́run gbogbo àgbáyé. Oche Ọlọ́run àgbáyé, oche, oh. Oche Ọlọ́run gbogbo àgbáyé. Murababa, fokore. Oche Ọlọ́run àgbáyé, oche, o. Murababa, fokore, o. Oche Ọlọ́run àgbáyé, oche, o. Merci Seigneur la nation, merci yo. Merci Seigneur de toute la nation. Merci Seigneur de toute la nation, merci oh. Merci Seigneur de toute la nation. Je te glorifierai tous les jours dans ma vie. Merci Seigneur de toute la nation. Je te glorifierai de toute ma vie. Merci Seigneur de toute la nation. Merci Seigneur de toute la nation, oh, oh. Merci Seigneur de toute la nation. Merci Seigneur de toute la nation, merci Seigneur de toute la nation, oh. Je te glorifierai de toute ma vie. Merci Seigneur de toute la nation, je te glorifierai tout au long de ma vie. Merci Seigneur de toute la nation. Emi, Nyo Baba. Emi, gbé ọ̀gá bàbá mi mọ́. Oore rẹ̀ pọ̀ bàbá, oore rẹ̀ pọ̀ ọmọ, oore rẹ̀ láyé mi gẹ́gẹ́ bí ọmọ. Èmi yan bàbá mímọ́, 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 mímọ́. Èmi yan bàbá àgbà o. Èmi yan àtóbi jùlọ. Oore rẹ̀ pọ̀ bàbá, oore rẹ̀ pọ̀ ọmọ, oore rẹ̀ láyé mi
gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ o. Èmi gbé ọ̀gá o bàbá mi. Èmi fìjọ yìn ọ́ lógo. Èmi fìjọ mi yìn ọ́ lógo. Èmi fìjọ mi gbé ọ̀gá o. Oore rẹ̀ pọ̀ bàbá, àkàkà kan ni o nínú ayé mi lójoojúmọ́ o. Èmi fìjọ mi yìn ọ́ lógo. Títí ayé lèmi yóò mọ ìyọ́ bàbá mi. Nígbà gbogbo lọ́jọ́ gbogbo lèmi yóò mọ gbé ọ̀gá. Níbi gbogbo nínú ìrìnàjò mi ìwọ lèmi yóò mọ yìn. Oore rẹ̀ pọ̀ bàbá, oore rẹ̀ pọ̀ ọmọ, oore rẹ̀ nínú ayé mi kò láfiwé rárá o. Títí ayé mi lèmi yóò mọ gbé ọ̀gá. Títí ayé mi lèmi yóò mọ yìn ọ́. Nígbà gbogbo tí mo bá wà láyé ìwọ lèmi yóò mọ yìn ọ́. Oore rẹ̀ pọ̀ bàbá nínú ayé mi, oore rẹ̀ pọ̀ ọmọ nínú ayé mi, oore rẹ̀ pọ̀ ẹ̀mí mímọ́ nínú ayé mi. Nígbà gbogbo lọ́jọ́ gbogbo lèmi yóò mọ yìn ọ́ lógo. Ní gbogbo ọ̀nà nígbà gbogbo lèmi yóò mọ gbé ọ̀gá. Olúwa o, èmi yóò mọ yìn ọ́ bàbá. Èmi yìn ọ́ bàbá mímọ́. Oore rẹ̀ pọ̀ bàbá, oore rẹ̀ pọ̀ ọmọ, oore rẹ̀ láyé mi gẹ́gẹ́ bí ọmọ o. Èmi yìn ọ́ bàbá mímọ́. Èmi yìn ọ́ bàbá rere. Èmi gbé ọ̀gá àtóbi jùlọ. Èmi fọpẹ́ ìyìn fún ọ bàbá. Ìjà dópin, ogun ti tán, olùgbàlà jagun mólú. Orin ayọ̀ ni ó máa kọ, hallelujah. Hallelujah, ògo ni fún bàbá, àfijọ́ èlò yìn Ọlọ́run wa. Alààyè ni ó yìn ọ́ bó ti yẹ. Hallelujah, ògo ni fún bàbá. Ìjà dópin, ogun ti tán, olùgbàlà ti fún wa ní ìṣẹ́gun. Ilẹ̀kùn bùkún gbogbo ti ṣílẹ̀ fún wa. Hallelujah, hallelujah, ọpẹ́ ni fọ́lọ́run. Àwọn fìjọ èlò gbé bàbá ga o fún ìbùkún rẹ̀ nínú ayé mi o. Hallelujah, ọpẹ́ ni fún bàbá. Ìjà dópin, ogun ti tán, Ọlọ́run alààyè ti ṣe wá lógo. Ìdààmú bànújẹ́ ẹ̀gàn ti tán, ìgbàlà pípé títí wá. Hallelujah, ògo ni fún bàbá. Mo fìjọ ìlú ayọ̀ gbé bàbá ga fún àṣepé iṣẹ́ rẹ̀ nínú ayé mi o. Hallelujah, ògo ni fún bàbá. Ìjà dópin, ogun ti tán, olùgbàlà ti dá wa láre. Kò tún sí ìdálẹ́bi fún wa mọ́. Àjòmìnira pátápátá kúrò lábẹ́ ègún òfin ẹ̀ṣẹ̀ gbogbo. Hallelujah, ògo ni fún bàbá. Mo fìjọ àtayọ̀ àtàgò yin Ọlọ́run lógo. Oore ńlá tó ṣe láyé mi o, oore ńlá ni o.
hallelujah, ògo ni fún Baba. Káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run agbára àti nẹ́ẹ̀mí mímọ́ láti lè yìn ọ́ ju bí mo ṣe yìn ọ́ lọ síwájú ní gbogbo ọjọ́ ayé mi. Olúwa gbé wọ̀ mí, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ àti òkè wá ni mo béèrè fún. Olúwa gbé wọ̀ mí lójijì. Àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún. Ayérayé gbé wọ̀ mí lójijì láti lè mọ yìn ọ́, láti lè mọ gbé ọ̀gá, láti lè mọ fọpẹ́ àtògo fún orúkọ rẹ ju èyí tí mo ṣe ní òní lọ ní gbogbo ọjọ́ ayé mi. Olúwa gbé wọ̀ mí lójijì. Olúwa kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ. Olúwa kọ́ mi fún ọgbọ́n àti màtúyẹ rẹ sẹ́. Olúwa kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ ní àkọ́tún jù àti wà lọ. Àní láti lè mọ gbé orúkọ rẹ ga, àní láti lè mọ polówó tóbi, láti lè mọ yìn ọ́ ju bó ṣe lè yìn ọ́ lọ lónìí. Bàbá gba ọpẹ́ àti ìmí. Olúwa nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún. Olúwa gbé wọ̀ mí lójijì. Èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún. Olúwa gbé wọ̀ mí lójijì. Tí gbogbo àtẹ̀jọ́ kún mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Má ṣe gbàgbé ìyìn tá bá ti wà nínú àwọn àkókò yìnyẹn, ọjọ́ méjì tó parí oṣù, ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù, ọjọ́ kan láàrin oṣù yẹn mẹ́ẹ̀ẹ́dógún oṣù. Kò sí àgbà kan tá a fẹ́ gbàjú pé ká yin Ọlọ́run, ká gbọ́rọ̀ rẹ̀, ká sì béèrè fún agbára àti ẹ̀mí mímọ́. Tí àǹfààní bá wà, a lè gbà lẹ́ẹ̀ka abẹ́ méjì láti béèrè fún ìre látọ̀dọ̀ Ọlọ́run wa. Ìyókù ọpẹ́ àti oore ọ̀fẹ́ ló kù tá ó ṣe. So múra láti dá gbogbo ògo padà sọ̀rọ̀. Ìmọ̀ọ́ṣẹ́ máa ń tẹnu wọn pé fi ayọ̀ àti dídùn àti inú dídùn àti ayọ̀ yin Ọlọ́run ní àwọn àkókò yìí, nítorí pé ntọ́lọ́ ń ṣe pọ̀ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa nípasẹ̀ yìí. Káwọ́ méjèèjì sókè. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo béèrè fún àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ. Èyí tí iṣẹ́ ìgbàlà rẹ nínú ayé mi, èyí tí wọ́n ti ṣe ní ọjọ́ tó nípasẹ̀ ìyìn àtọpẹ́ mi níwájú rẹ yóò fi lè búrẹ́kẹ́, yóò fi lè so èso rere, yóò fi lè ní ògo ju bí mo ṣe rí àti bó ṣe fojú sọ̀rọ̀. Bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ dà, àdúrà agbára rẹ ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún. Bàbá gbé wọ̀ mí lójijì. Àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún. Ayérayé gbé wọ̀ mí lójijì. Ayérayé bàbá àní mo béèrè fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára agbówọ̀ mi o. Èyí tí gbogbo òyìn mi àti ọpẹ́ mi níwájú rẹ ní ọjọ́ tòní, àní yóò fi lè ní ipa, yóò fi lè mú mi jèrè. Àní gbogbo ìṣòro àìtú ọ̀tí ṣe ní ayé mi, àní gbogbo iṣẹ́ agbára iṣẹ́ àìtú ọ̀tí ṣe ní ayé mi ọjọ́ tòní nípasẹ̀ ìyàtọ̀ pẹ́ mi. Bàbá kún mi fún nẹ́ẹ̀mí àti agbára. Èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára, èyí tí èmi fi lè kọ́ àjọ ayọ̀, àní ju fojúsùn mi lọ. Èyí tí ayé mi fi lè kún fún ògo àti inú ògo rẹ, àní ju bó ṣe dé àti bó ṣe fojúsùn lọ. Àní nípasẹ̀ orin ìyàtọ̀ pẹ́ mi níwájú Ọlọ́run ní ọjọ́ tòní. Èyí tí ń ṣe ọjọ́ tó gbẹ̀yìn oṣù keje. Bàbá gbọ́ pàṣẹ mi. Olúwa nẹ́ẹ̀mí mímọ́ àti agbára mo bìfà gbé wọ̀ mí lójijì. Èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ni mo bìfà gbé wọ̀ mí lójijì. Láti ọba kọ́ mi fún nẹ́ẹ̀mí àti agbára rẹ̀. Àní tí èmi yóò fi lè jèrè, àní ìyìn àtọpẹ́ mi, àní ju bó ṣe fojúsùn lọ. Èyí tí ayé mi fi lè kún fún ìyanu àti gbígbà tí olóògbé àti ìdálàdálà rẹ̀, àní ju bó ṣe fojúsùn lọ. Àní nínú ìyìn àtọpẹ́ mi títí òní. Bàbá ògo ọ̀rá kún fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀. Èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára mo bìfà gbé wọ̀ mí lójijì. Èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára mo bìfà gbé wọ̀ mí lójijì. Láti bàbá kún fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayé kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Àní bí mo ṣe ń tẹ̀síwájú nínú ìrìnàjò mi, nínú yìí tí à ń jáde nínú nínú yìí èyí tí ó ń ṣe ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù keje yìí, ìjẹ́ pé lẹ́yìn rẹ̀ oṣù kẹjọ là ń wọ̀ lọ. Bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ayé mi ọ̀yà àríkọ́bẹ̀sì fọ̀n togotogo, àní ìkó ẹ̀ṣẹ̀ àṣírí àyọ̀kọ́bẹ̀sì jẹ́ tèmi, ìkó rẹ̀ àyọ̀kọ́bẹ̀sì jẹ́ tèmi ní gbogbo ọ̀nà mi. Ọ̀yà kì í bẹ̀rẹ̀ sí ní tayọ ju bó ṣe fojú àti bó ṣe rọ́ọ̀nù bó ṣe fọkàn sí lọ. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún. Agbé wọ̀ mí lójijì. Èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ dà, Olúwa gbé wọ̀ mí lójijì. Ayé kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ o. Ànílẹ́yìn ìyẹn ọjọ́ méjì tó parí oṣù, ìjẹ́pà sí tó síwájú nínú ìyìn síwájú àṣíwájú sí ní ọ̀la àti ọjọ́ méjì tó bẹ̀rẹ̀ oṣù, ìtajáde nínú oṣù keje wọnú oṣù kẹjọ lọ. Bàbá ayé mi akọ́bẹ̀ sí fọ̀n togotogo, àrígbé akọ́bẹ̀ sí ètè mi, àní oore ayọ̀ rere tó ga tó lóbo akọ́bẹ̀ nínú ayé mi, àní ju rere jáde fún àní ní orúkọ Jésù Kristi. Ayé ìkọ́bẹ̀ sínú ògo bọ́ọ̀nù ògùn níbi agbóhùn oore ayọ̀ akọ́bẹ̀ sí tòmí lọ́kọ́bẹ̀ sí wọlé tòmí wa. Ọba bá àní nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Olúwa gbé wọ̀ mí lójijì. Àní nínú ìyẹn àní ọjọ́ méjì tó parí oṣù yìí, èyí jẹ́ pé àyè ṣe pa àjáde láti wà kóòdù nítorí rẹ̀ láti lọ ní oṣù kẹjọ ni. Bàbá
ayé mi akọ́bẹ̀ sí fún ojú ògo àìní ìgbéga ìkọ́bẹ̀ sí ìjẹ̀bi ju àti máa lọ àìnínú yìnyín olúwa ayé káyé mi kó túbọ̀ gba ayé parí ju àti máa lọ ìgbéga ìkọ́bẹ̀ jíjẹ kọ́bẹ̀ àti ìbíjẹ́ tún lọ àṣọ ìkọ́bẹ̀ jíjẹ kọ́bẹ̀ àti ìbíjẹ́ lọ àìní ilẹ̀ kó oore bóyá kó túbọ̀ sí fún mo sí fún lọ àìní àtàwọn kó oore àìní kọjọ́ gbá àti màá tún yẹ mi ọ̀yá àìní oore àyèbó kọ́bẹ̀ sí jìrọ̀ fún láti mọ̀ ṣe báyìí àìní ìgbéga kọ́bẹ̀ sí jẹ tètè mẹ́lá àtàwọn kó lọ àìní àṣọ ìkọ́bẹ̀ jẹ tèmi àgọ́ ní gbogbo ọ̀nà ya iná mi máa ti agbára rẹ àìní wàá túbọ̀ gbogbo ọjà tí wọ́n lọ àìkéjì òtún mọ̀ tayọ̀ gbòòtà àìkéjì mọ̀ fọ̀ nógbò tí fọ̀ nógbò bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára rẹ olúwa kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára iná mi máa ti agbára ni mo fi máa gbowó mi lójijì iná mi máa ti agbára ni mo fi máa gbowó mi lójijì àìní kó ayọ̀ àìní kó kí n bẹ̀ sí kó àjọ ayọ̀ àìní nínú ẹ̀yìn yìnyín àìní kí n bẹ̀ sí gbà ìgbéga ayọ̀ nínú ẹ̀yìn yìnyín àìní ìṣọ́ ẹ̀kọ́ bẹ̀ sí tìmí lẹ́yìn àìní jù fojú àti ìrètí mi lọ bàbá yà kún fún agbára tí iná mi máa ti agbára mo fi máa gbowó mi lójijì. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àní lẹ́yìn yìí wàá túbọ̀ jẹ́ kí n túbọ̀ jẹ́ alágbára àti àpáta ìdìbòrí ní àtàjòrò nínú rẹ̀ ìjẹ́ pé bí mo ṣe ń wọnú oṣù keje lọ lílọ̀ lulú àríkíkọlù àti lílọ̀ lulú àti jórun tẹ́rútẹ́rú àríkọ́ ọmọ jẹ́ fún mi agbára kágbà yòókù wù kó jẹ́ ẹni yòókù wù kó jẹ́ tó bá sọ pé ó ti fẹ́ jẹ́ ìdíwọ́ àbíjìnà àbíyọ lẹ́nu fún mi nínú àjọ mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi iná mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún olúwa gbogbo ọ̀hún jíjí olúwa wàá tó kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ àìnínú rẹ àìnínú nínú nípasẹ̀ yìí wàá tó sọ mi di àpáta ìdìgbòlù iná àti arajúlù nínú rẹ pàpàtà àìnínú nípasẹ̀ yìí wàá tó sọ mi di iná àti àpáta ìdìgbòlù nínú rẹ pàpàtà àìníbàṣẹ ń wọnú oṣù kẹjọ ọdún lọ́sí tuntun mìíràn lọ́nà òun kọ́ wa tagbára wa tó àtúntò olúwa iná mi mímọ́ àti agbára rẹ̀ dáyà gbowó mi lójijì àìnínú ẹ̀ wá tó sọ mi di àpáta ìdìbò nínú àtàjù nínú ẹ̀ pàpàtà iná mi àtàgbà tó bọ̀ gbowó mi lójijì àti wà lọ wá tó sọ mi di àpáta ìdìbò nínú àtàjù nínú ẹ̀ pàpàtà àìní láti mọ̀ jóun tuntun pàpàtà gbogbo tó jẹ́ mọ́ pẹ̀lú ní agbára tí ó láti náírà tó fogun jáde nínú ayé mi nínú àjọ pàpàtà àìbá sí tẹ̀síwájú nínú àjọ oṣù kẹta àwọn oṣù kẹjọ lọ wọn bá àìkó tó bọ̀ ṣe gbogbo kó tó fẹ́ pẹ̀lú ní ìnira ìyọlórí àti ìdíwọ́ àbí tẹ́lá fún ọ̀yà kó tó bọ̀ di ìkọlù àti lọ́wọ́ pátá ní orúkọ tó bàbá kún fún ẹ̀mí mímọ́ olùwàkùn fagbára sọ́bíjà pátá ìdìbò nínú ẹ̀ pàpàtà àìní nípasẹ̀ ìyìn tí olùwàkùn sọ́bíjà pátá ìdìbò nínú àtàjù nínú ẹ̀ pàpàtà àì láti mọ ọkọ̀ láti mọ ojú ọkọ̀ bó ṣe sẹ́tẹ̀rẹ̀ àtẹ̀kẹ́ àti bó ṣe yọ̀bọ̀n pàpàtà tí gbogbo agbára ní kò fún jọ lọ́rùn ni. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta wàá kọ́ mi fún iná mi má àtàgbára rẹ̀ bí mo ti ń tẹ̀síwájú nínú ìrìn àjò ayé mi nínú ìrìn àjò oṣù kẹjọ tó mú mi wọ̀ lọ ti bu agbá tó jẹun wàá gbọ́ sọ mi di ẹrù àti jìjì dání rẹ̀ pátápátá àní ju ti àtẹ̀yìn wá lọ ọlọ́run wàá gbọ́ sọ mi di ẹrù ńlá àti jìjì dání rẹ̀ tàtúwà lọ tẹ̀bí wọ̀ lọ́lọ́run ẹrù àti jìjì tẹ́ pé lẹ́yìn rẹ̀ kò sí ẹrù àti jìjì kankan níbi kankan mọ́ ìwọ ní ẹrù tó ń gbé gbogbo tí ń ṣe ẹrù mi àti jìnnì tó ń gbé gbogbo tí ń ṣe jìnnì mi ọlọ́run wàá túbọ̀ sọ mi di ẹrù àti jìjì nínú ẹ̀kọ́ bàtà ju ti àtẹ̀yìnwá lọ nínú bí wọ́n ti ń jáde wọnú oṣù kẹjọ lọ olúwa ó ń gbogbo kí yóò kó kó jẹ́ kí yóò kó tó ti bọ̀ kó àwọn tẹ́tẹ́ máa gbégbèsẹ́ kí gbèsẹ́ ibi kan nípa tèmi àmúyó bí ọtí wádìí dùn kó ohun ìjára wọn ní àmúyó lọ́fẹ̀ẹ́ lófò kó mọ̀ sí mọ̀ jẹ́ra wọn ní àjẹrun kó mọ̀ kún dànù kó mọ̀ jẹ́ ohun àgbègbìn ohun àgbébò ohun àtẹ̀pá ní àtẹ̀rẹsẹ̀ àwọn ènìyàn àìkú wọn bọ́ sínú àwọn táwọn kan bá tẹ̀sẹ̀ wọn tí wọ́n bá dé sílẹ̀ fúnra wọn ẹni yòówù kó wù kó mọ̀ jẹ́ tó pé ọ̀rọ̀ rẹ̀ àní lójú àti fìdí rẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ sì ní wípé kíni ọ̀rọ̀ tí ó bá ti rán jáde kò ní sáláì ṣiṣẹ́ tí wọ́n rán láìláì dandan ni yóò ṣe nítorí kò gbọ́dọ̀ padà sọ́dọ̀ rẹ̀ lófo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta béèrè fún agbára àdúrà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi iná mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún ní àkọ́tún Olúwa gbogbo mi dídí ayé rẹ bàtọ̀ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ ní orúkọ Jésù Kristi ju ti àti bàtọ̀ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ ayé rẹ ní orúkọ Jésù Kristi ọ̀yá nínú rẹ ìwọ Ọlọ́run ẹ̀rù àìtójú gbogbo ẹ̀rù lọ àní jìnnìjìnnì àìtójú gbogbo jìnnà tó ń gbé gbogbo tí sọ̀rọ̀ àti jìnnì mi ọ̀yá àtọ̀ sọ mi di ẹ̀rù lá nínú ẹ̀jà tí wọ́n lọ Olúwa àníwàtọ̀ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára ẹ̀yà pa sọ mi di ẹ̀rù ńlá àti jìnnà ẹ̀jọ̀ padà tí wọ́n lọ àìláti mọ kọlù láti mọ gbòòlù àìláti mọ gbogbo tí ń sọ̀rọ̀ àti jìnnì gbogbo ìpọ́pátá ní orúkọ Jésù Kristi tó bẹ́ẹ̀ de àríkì yóò ṣe bí kíbi àbí ẹni yóò kó òun kó òun jẹ àìtí wọn ti mọ kọ́ àwọn ẹ̀tí wọn ti mọ gbégbé iṣẹ́ bí kan yìí nípa tèmi àìtí wọn ni mọ mú ẹ̀já wọn ní àmúyó lọ́fẹ̀ẹ́ lófò àbí wọn sì mọ jẹra wọn ní àjẹrun láì mú nira kan dání ìtí wọn sì mọ kó sùn kòtò tá àgbẹ̀ bá fọwọ́ àwọn bẹ́ẹ̀ tí wọ́n sì mọ jìsúnà fún tí wọ́n bá jẹ sílẹ̀ fúnra wọn àìtí wọn sì mọ tó ohun àgbègbìn ohun àgbèbó ohun àtẹ̀pá ní àtẹlẹsẹ̀ àwọn ènìyàn nígbà gbogbo àti àwọn àti gbogbo àti ilé àtọ̀nà wọn Olúwa kọ́ mi fún un ní ẹ̀mí mímọ́ àtàgbára rẹ̀ sọ mi di ẹ̀rù àti jìnnìjìnnà
lọ padà tún wa lọ àní ju tí àtẹ̀yìn wa lọ bá a sì ń jáde ní oṣù kẹta àwọn oṣù kẹjọ lọ wọ́n tún sọ bí ti ẹ̀rù ńlá àti ìjìnlẹ̀ àti ìjà wa lọ ó ìtí ẹnikẹ́ni kò tó bẹ́ẹ̀ láti mọ yọ lọ́dún mọ́ àbí ní láti gbógun láti di lọ́wọ́ àbí láti mọ tako mọ́ àbí láti mọ gbégbèsè bí nípa rẹ̀ mọ́ olùwàtúmọ̀ sọ bí ti ẹ̀rù ńlá àti ìjìnlẹ̀ nínú ọ̀pọ̀ àṣà lọ àní fún gbogbo tí sàwọn ẹni búburú tẹ pé àní gbogbo bí kíbẹ́ ti pé gbórúkọ mẹ́ àní wíwọlẹ̀ ni wọ́n mọ̀ wẹ̀ láàyè àní títọ́ àti yíyàgbẹ́ ni wọ́n mọ̀ tọ́ tí wọ́n yàgbára ní orúkọ Jésù Kristi àní bá a ṣe wọ ọdún oṣù kẹjọ yìí lọ bàbá àní wọ́n tún sọ bí ti ẹ̀rù ńlá àti ìjìnlẹ̀ nínú ọ̀pọ̀ àṣà lọ ni mo ṣe ké olùwàkọ́ mi fún iná mi mímọ́ àtàgbára rẹ̀ iná mi mímọ́ àtàgbára lákọ̀tún wa gbé wọ̀ mi lójijì iná mi mímọ́ àtàgbára lákọ̀tún mo bìrì wa gbé wọ̀ mi láti sọ bí ti ẹ̀rù ńlá àti ìjìnlẹ̀ nínú ọ̀pọ̀ àṣà lọ àní láti mọ̀ mú kí gbogbo àwọn tí wọ́n pẹ̀lú àní àwọn kàyà ní ẹni búburú ni àwọn yóò láti ní afẹ́kọ́ ní sọ̀fọ̀ ni àìkún bẹ́ẹ̀ sí mú ẹ̀já wọn ní àmúyọ́ bí ọtí bá dùn náà àìkún bẹ́ẹ̀ sí jẹra wọn ní àjẹrùn àìkún bẹ́ẹ̀ sí jésù kò dáhùn kan fúnra wọn bẹ́ẹ̀ kí wọ́n sì mọ tẹ̀sí bọ́nà àwọn táwọn bẹ́ẹ̀ sí àìkún sì mọ ọrùn dànù láì sí àánú àti ìrọ̀fẹ́ kankan ìtọ́pẹ́ ẹnu wọ ọlọ́run àìlọ́sọ àìlẹ́ni yòówù kó wù kó jẹ́ àyè tí wọ́n lè mọ kó àjọpọ̀ níbi ní búburú nípa tèmi àbí tí wọ́n kó nǹkan tí ṣe ti tèmi olùwàkùn fún ẹ̀mí àtàgbẹ́rẹ́ sọ́bí di ẹ̀rù láti jìnnà nínú ẹ̀pọ̀ àti àtọ́wẹ́lá ẹ̀rí pàtàkì àti ìdúró níwájú láti dìbì lọ́nà mọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbọ́ mi ẹ̀bẹ̀ ni ìdọ̀bálẹ̀ mi rèé táàdú ọba ti wúlò fún ọ mọ́ ń dákẹ́ mọ́ ń wòran mọ́ ń gbà lórúkọ tèmi Sunday Ọládélé lórúkọ tèmi mọ́ ń gbà lórúkọ mi wọ́n sọ kínní kan nígbàgbọ́ fún àwọn ènìyàn abala kìíní 2024 kọjá lọ ògo mi ò fọ̀ bó ti yẹ kó fọ̀ kọ̀lẹ́tọ̀ nítorí pé tó ògo mi bá fọ̀ bó ti yẹ kó fọ̀ àwọn kan ló yẹ kó ti pàṣẹ mi dìde wọn ò náfààní àti dìde nítorí pé kíni ògo mi ò fọ̀ bó ti yẹ kó fọ̀ àwọn kan ló yẹ kí wọ́n gbégbá ọpẹ́ kí wọ́n mọ jíjó ayọ̀ láti pàṣẹ ti tèmi ṣùgbọ́n àǹfààní yìí ò sí fún wọn nítorí pé ògo mi ò fọ̀ bó ti yẹ kó fọ̀ àti wà nínú abala kejì oṣù àkọ́kọ́ nínú abala kejì 2024 ló tún ti kọjá yìí o àwọn wọnú oṣù kejì abala kejì 2024 lọ sọ wáyé kó rí bẹ́ẹ̀ kó gbẹ̀mí mọ́ fọ̀n bó ṣe kọ́ fọ̀n àwọn wọ̀nyí tá à ń sọ yìí nítorí wọn lọ́nà fi dá mi sínú ayé o nítorí wọn lọ́nà fi dá ọ sínú ayé o ẹnì kankan wá tà wà nú ayé àwà nú ayé nítorí wípé kákan mọ jẹ ká mọ mu ká mọ gunfẹ̀ ká sì mọ gun mọ́tò ńlá ká mọ gbé ńlá ká mọ yan fara nìkan o no Ọlọ́run dá wa togotogo ó ní èrò rẹ̀ sí wa ó sì bùkún wa ó sì gbé wa ga ó ní gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀ tó sọ nípa títí wa yẹn kìí ṣe nítorí nǹkan méjì o nítorí pé kí ọkàn wa kó lè balẹ̀ ká sì lè mọ jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn láti mọ gbé wọn dìde ni èèyàn mélòó ni mo gbé dìde mo wò ó nínú abala kìíní ọdún 2024 èèyàn mélòó ni mo palẹ̀ rìn èèyàn mélòó ni mo gbé dìde èèyàn mélòó jíjọ ọpẹ́ nítorí nípasẹ̀ ti tèmi sí Ọlọ́run mo wò títí mo wá kí ni àwọn àṣírí tí mo ṣe àbọ̀ ni mo fẹ́ jẹ́ ní ọ̀run ìjẹ́wọ́ náà bira rẹ léèrè so ọ̀nà kan ṣoṣo láti lè ṣàṣeyọrí láti lè rí àbò rere jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ní pé kó o rí gbogbo ẹ̀tọ́ rẹ ìpín rẹ ògo rẹ àyẹ̀mọ́ rẹ bá tí ẹ mọ́ ogún èyí tí àwọn ọ̀ràn ìṣáájú tó yẹ kí wọ́n lò tí wọ́n rí lónìí kó o rí gbogbo ìgbà padà gbogbo ẹ̀ kó di lílò fún nínú ayọ̀ tẹ̀lẹ́fà àti ẹ̀mí gígùn so mọ̀ ń sọ lè fọ nítorí pé mo fẹ́ kí ìrẹ́ kó ṣí kó lè bá mọ́ bó ló sì fi tara gbàdúrà yìí tó ọba mọ́ tó kọ́ mọ́ rò wípé bóyá asán àbí òfò àbí ìfọkóṣòfò lásán àbí àníkànṣe ni àfi ń tẹnu mọ́ àdúrà yìí lójoojúmọ́ no kó lè bá rí ojúṣe rẹ ṣe ìdítọ́nà fi dá ọ sínú ayé kí lè bá rí ojúṣe mi ṣe ìdítọ́nà fi dá mi sínú ayé ni káwọn méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá gbogbo tí ṣe ògo mi ìpín mi ilẹ̀ mi ayọ̀ mi ìgbéga mi àṣeyọrí mi gbọ́ pátá àyẹ̀mọ́ mi ṣẹ̀dá mi tẹ̀ mọ́ ògo tó yẹ kí n jogún láti ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ ìṣáájú tí wọ́n ti kú tí wọ́n rí lónìí bàbá ọ̀yà àní kún fàgbà sẹ́mi láti mọ gbogbo ẹ̀ padà báyìí kó mi fàgbà sẹ́mi gbọ́ ẹ̀ kó bẹ̀ sì di gbà fún mi padà àìkógbó ẹ̀ kó di gbígbà fún mi padà kó sì di lò fún mi àní bí mo ṣe ń wọnú oṣù kẹjọ lọ ní gbogbo ọ̀nà ọ̀yà àní kí n bẹ̀ sí rí gbogbo wọn lò àìrí gbogbo ọjọ́ ìbí ní ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àtẹlẹfà àtẹmí gbogbo ìdẹ́ mi àtàgbà àti ìgbàgbọ́ ìpadà olùwàgbẹ̀wọ̀ mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi akọ̀tọ̀ agbára àti nẹ́ẹ̀mí mímọ́ ni mo béèrè fún Ọlọ́run ayágbé wọ̀ mí lójijì àní àtúnjáde nínú oṣù keje àwọn ní oṣù kẹjọ lọ nípa agbára àti oore fàtàánù rẹ ni nípa títóbi rẹ ni ìdí mo ṣe ké Ọlọ́run ayé láti mọ̀ kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ ṣe àní gbogbo tí ń ṣe ògo mi ìpè mi ilẹ̀ mi ire mi ayọ̀ mi ìgbéga mi àṣeyọrí mi àní tẹ́ mọ́ àwọn ogún mi tó yẹ kí n jẹ látọ̀dọ̀ àwọn rántí ni èyí tí wọn ò lò tí wọn fi kó olùbá bá àìgbẹ́dọ̀ kó ṣe kọ́ bẹ̀ sí gbà fún kó di gbà fún báyìí lórí kó tó ti gbogbo àìkọ́ bẹ̀ sí gbà fún báyìí
àní orúkọ Jésù gbogbo ẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ ti gbà fún báyìí lórúkọ iná mi mímọ́ àti agbára rẹ̀ ó yá gbé wọ̀ mí lójijì àní gbogbo ẹ̀ pátápátá lẹ́ẹ̀kọ́ ẹ̀yọkan ya kọ́ bẹ̀rẹ̀ sí di gbígbà fún pátá àní gbogbo ẹ̀ pátápátá lẹ́ẹ̀kọ́ ẹ̀yọkan ya kọ́ bẹ̀rẹ̀ sí di gbígbà fún báyìí àní kó sì mọ̀ dílé fún mi nípa agbára àti àṣẹrẹ nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ìfọkànbalẹ̀ àti ẹ̀mí gígùn àti túrà àti ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ bàbá ya kọ́ mi fún iná mi mímọ́ àti agbára ní àkọ́tún àti wọ́n lọ iná mi mímọ́ àti agbára ni mo bèrè fún agbó wọn lójijì gbogbo tí ń ṣe ilẹ̀ mi ògo mi ìpín mi ire mi ayọ̀ mi àyẹ̀mú mi ṣẹ̀dá mi àìrẹ́ ìtọ́ mi àti ògùn àní táwọn àwọn ògùn mi àìtó ògo tó yẹ káwọn ọ̀rẹ́sẹ̀ tó yẹ kó wọlé tó wọlé tó fi kó gbogbo ayakọ́bẹ̀ sí ma fi tó ara àwọn ògùn mi ni olùwàkùn fúnẹ̀ mi àti gbàgbọ́ ẹ̀ padà yà iná mi àtàgbà gbọ́ wọ̀n mi lórí agbó ọkọ́bẹ̀ sì di gbà fún mi ó sì mọ̀ jí lò fún mi nínú ayọ̀ àlàáfíà ìfọkànbalẹ̀ àtẹ̀mí gígùn pẹ̀lú gbogbo agbára àti àtìlẹ́yìn àtìlẹ́yìn rẹ̀ ní ànímúyà kan dání olúwa àníkún fúnẹ̀ mi àtàgbà rẹ̀ bàbá mi àgbà àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ ni mo béèrè fún ọlọ́run gbogbo àwọn ìkórè ayọ̀ tí mò ń kó ìwọ ló wà nídìí rẹ̀ agbára rẹ̀ sí ni ṣùgbọ́n ọlọ́run mo sì ń tẹnumọ́ kò tó ìmọ̀ títí ẹ̀ tó bá ti tó òwò ní tiẹ̀ ní àsọ pé títí ẹ̀ ti tó ṣùgbọ́n ní títẹ̀ mi kò ṣe kí ni kò tí tó ìjọ pé tó bá ti tó ni lójúmọ́ kan ó ní àwọn èèyàn tó yẹ kí n mọ̀ fàdídé ó ní àwọn èèyàn tó yẹ kí n mọ̀ palẹ̀ tí ọjà kí wọ́n mọ̀ ti pàṣẹ mi jẹni tó ń rẹ́rìn tó ń dinú tó ń gbàgbé ìbànújẹ́ àti ìkorò wọn ẹnì kó o lè sáré wá kúrúkúrú kó wá bá mi nísìkò kó lóun nídìí àpò mẹ́wàá kí n fi ayọ̀ àti dídùn kí n fi fún nítorí yẹ kó ṣẹlẹ̀ gangan ni wípé kí ni tí ẹnìkan bá wá bá mi tó bá sọ pé òun nídìí àpò kan dípò àpò kan kí n sì kọ́ 100 kan lé lọ́wọ́ bó tiẹ̀ kó rí nìyẹn ṣùgbọ́n kí ló dé tó yẹ pé èèyàn wà bá mi sọ pé òun nídìí àpò kan tẹ̀pín wá sí ẹ̀ mọ́ ṣèṣirò kí ló tí mo fi ń ṣèṣirò nítorí pé ìkórè tí mò ń kó kò tí tó nǹkan ni ìmọ̀ títí ẹ̀ tèmi lèmi sọ yẹn káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run à ń jáde nínú oṣù keje àwọn ní oṣù kẹjọ pẹ̀lú agbára àti ìrọ̀fẹ́ rẹ̀ àkọ́tọ̀ agbára àti nẹ́ẹ̀mí mímọ́ láti bọ́ kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àyè tó náà ìṣẹ́kù ní àkùnwọ́dà sílẹ̀ ìkórè tó pọ̀pọ̀ èrè ayọ̀ ìtọ́kùn fún bùkún ògo ọlá ẹwà ìgbéga àtúnṣe àti ẹ̀bùrẹ́ rẹ̀ bùkún láti òkè wá olùwàgbéwọ̀ mi lójijì júdà jẹ́ wá lọ́wọ́ kébẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ àdìbásíjà ní oṣù kẹjọ àwọn oṣù kẹjọ àdìbẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ tó bẹ̀ jáyè kò ní sí láti gba àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún yàgbé wọ̀mí lójijì àkọ́tọ̀ agbára àti iná mi mímọ́ rẹ mo béèrè yàgbé wọ̀mí lójijì àríjú tí àtẹ̀wọ́ lọ́tọ̀ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ ṣe yóò Olúwa àríbá ṣe ń jáde nínú oṣù kejì àwọn oṣù kẹjọ lọ ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àní tó dá ìṣẹ́kọ́ náà ní ọkùnrin àṣìlẹ̀ èyí tó kún fún èrè ayọ̀ èyí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ògo láti wà tí wíwẹ̀ àti ìbò rere pípé ayọ̀ gbéga ìṣòro gbogbo kọ́ta lọ́pọ̀lọpọ̀ ní àní tó dá ìṣẹ́kọ́ tó bẹ́ẹ̀ jẹ́ ìkùnrin sílẹ̀ ìgbà yà kébẹ̀rẹ̀ sí ní kọ́ báyìí àní kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àní tó dá ìṣẹ́kọ́ náà ní ọkùnrin àti ìbẹ̀rẹ̀ sí ní kọ́ báyìí tí gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni bàbá ya kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ni tí gbogbo ọ̀nà tó fi ń jẹ́ Ọlọ́run ni ya kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àní kórè ayọ̀ àní tó àníṣẹ́kọ̀ àní akùnrin àṣẹ tó bẹ́ẹ̀ jẹ́ ìkùnrin sílẹ̀ ti gbà ìkórè ayọ̀ tó fọwọ́pọ̀ èrè ayọ̀ ìbùkún ògo ọlá àti ìbàjẹ́ ìbúrú rẹ̀ ìbùkún láti òun láti òun tẹ̀mẹ́wá àní ẹ̀ṣẹ́kọ̀ àní akùnrin oore gbogbo pátá àní tó bẹ́ẹ̀ jẹ́ ìṣọ́ra akínbẹ̀rẹ̀ sí ní kọ ètò bẹ́ẹ̀ débi wípé àní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà yẹn lọ́nà báyìí ènìyàn àní wọ́n mọ̀ jàǹfààní wọn ayé wọn ó sì mọ̀ gbà yín padà rẹ̀ bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára mo bèrè fún agbóhùn mi lójijì èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún ní àkọ́tún agbóhùn mi lójijì akínbẹ̀rẹ̀ sí ní kórè àyè ní gbogbo látàkó sí bójú wò kórè. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọn méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀kan abẹ́ méjì péré láǹfààní àti lè gbà Ọlọ́run bá a sì ń jáde nínú oṣù keje wọnú oṣù kẹjọ lọ gbọ́wọ́ tán wá agbára lé mi lórí ṣúre fún mi sẹ́ Ọlọ́run ṣúre fún mi ìta yíyé mi kó gba ìpadà rere ògo tó ga jùlọ gbọ́ Ọlọ́run ó ṣúre fún Abraham ìta yìí rẹ̀ gba ìpadà rere o Isaki ìyàn mú ṣùgbọ́n Isaki tó ń kórè lọ́pọ̀lọpọ̀ Isaki kú òní ilẹ̀ tó wà ibẹ̀ náà ló dúró sí bí ìyàn ṣe mú tó nítorí pé Ọlọ́run ṣúre fún ó sì bẹ̀rẹ̀ sí ní kórè lọ́pọ̀lọpọ̀ nígbà tí Abraham pín pẹ̀lú Lot ilẹ̀ aṣálẹ̀ ní Lot filẹ̀ fún Abraham ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ṣúre fún Abraham ní ilẹ̀ aṣálẹ̀ yẹn ó sì di ilẹ̀ ọlọ́ràá Ọlọ́run ṣúre fún Jacob wo
àpè ní Jacob mọ́ àpè ní Israeli. Èrè Ọlọ́run ló wà nínú Joseph nílẹ̀ Egypt tí a ti gbé kó lẹ́rú, ó sì jẹ́rìí tí ó ń pàṣẹ níbẹ̀, ó ń control gbogbo àgbáyé wá oúnjẹ lọ́dọ̀ rẹ̀. Ọlọ́run súre fún èmi náà, ìjẹ́ kí ìdáyé mi kó gba yípadà rere. Orúkọ rere tuntun lógojò rẹ̀ akọ́ bẹ̀ sí fi ni pè mí báyìí bí wọ́n sì jáde nínú oṣù keje wọnú oṣù kẹjọ lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Bàbá mo bèrè fún èrè rẹ látòrí tẹ̀mọ́ bàbá àyà sùsùn ayé mi, ó ayérayé ní orúkọ Jésù Kristi. Àyíbá ṣe ń jáde ní oṣù keje tí mo wọ ní oṣù kẹjọ yìí lọ tí gbogbo agbára tó dọ̀rọ̀ asúrò sínú ayé mi àti ẹbí àti ilé àtúnṣe gbogbo ojúṣe gbogbo àríkà dalábòkò fún pátápátá tí gbogbo agbára rẹ olùwàsúrò sínú ayé mi ìta ayé mi àti ẹbí àti àtàwọn àti gbogbo ojúṣe tó yà kó gbà yí padà rẹ pátá tí gbogbo agbára tó fi jọ lọ́rùn ni èrè àtòkè wá ni mo bèrè fún bàbá látòrí tẹ̀mí mọ̀ rẹ wá tí gbogbo agbára tó máa súrò sínú ayé mi àyíbí wọn ṣe jáde kó nínú oṣù keje yà wọ́n oṣù kẹjọ nípa oore ọ̀fẹ́ àtàgbára àtìrànlọ́wọ́ rẹ bàbá súrò sínú ayé mi kó gbàgbára ọ̀tún pápátá ayé mi kó gbà yí padà ní pápátá ìta yìí kó gbà yí padà ní pápátá ọgbọ́n ayé mi wá kó bẹ̀ sí tán kó bẹ̀ sí buyọ̀ pápátá bàbá àní súrò sínú ayé mi pẹ̀lú ọwọ́ ọ̀tún agbára rẹ lórí mi olùwàgbé ọwọ́ ọ̀tún agbára rẹ wá súrò sínú ayé mi pápátá àní kéèkì ìta yìí mi kó gbà yí padà ní pápátá ayé mi kó bẹ̀ sí fọ togotogo tó àti wá pápátá kí gbogbo ẹbẹ̀ sì rí wípé lọ́rọ̀ tó àti lòdòdó àní ẹwà àti ògo rẹ ní ayé mi àní kó bó rẹ kẹ́ni ó sì tún pọ̀ sí ojoojúmọ́ àní súrò sínú ayé mi akéwì kó bẹ̀ sí fọ ojú ògo inú ọlá tó ìdásí wà lọ bàbá súrò sínú ẹtì gbogbo tó fi jọ́ lọ́rùn àdìbò sí àìkú òdòtú gbogbo ní àsìkò ẹjọ́ ayé mi ò tó bọ̀rọ̀ bàbá kan rẹ̀ àìkú ìbẹ̀sí tó pàṣẹ tó ń fọ nínú ògo nípa agbára àti àṣẹ ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Jẹ́ ká gbẹ́yọ̀ kan yìí ká wá dúpẹ́ ká sórí ọ̀fẹ́ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa bá ṣe ń jáde nínú bí mo ṣe ń jáde nínú oṣù keje wọnú oṣù kẹjọ lọ fọwọ́ ọ̀tún wa agbára rẹ gbé mi ró, fi ìdí ọ̀rọ̀ rẹ múlẹ̀ pátápátá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ó ní kì yóò sí ọ̀rọ̀ rẹ kan tí yóò padà sọ́dọ̀ rẹ lófo láì ṣe ohun tí wọ́n rán gẹ́gẹ́ bó ṣe wù. Olúwa ọ̀rọ̀ rẹ ní wípé kí ni ìbùkún ni fún mi nígbà tó máa jẹ́ gbogbo tí ó máa ṣe yóò mọ̀ sí déédéé àní mi ọmọ lékè sáde mi ọmọ lèmi ó sì mọ tayọ ní gbogbo náà. Rántí àwọn ọ̀rọ̀ rẹ wọ̀nyí ní orúkọ Jésù yá fìdí rẹ múlẹ̀ nínú ayé mi tí gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn ní àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ọ̀rọ̀ rẹ ni wípé àní kì yóò sí ọ̀kan nínú wọn èyí tí yóò padà sọ́dọ̀ rẹ lófin láì jẹ́ pé bá ṣe ohunkóhun tí wọ́n ti rán gẹ́gẹ́ bó ṣe wà gẹ́gẹ́ bó ṣe fẹ́. Ọ̀rọ̀ rẹ sì ni wípé kí ni ire ayọ̀ àlàáfíà ìgbéga ni tèmi nígbà gbogbo ọjọ́ gbogbo. Èmi ọmọ lékè sáyẹn bí ọmọ tayọ sáyẹn onítògótògó ni wọ́n dàbí ọkọ̀ dàbí fún ìyàjẹ́ òní èmi ọmọ nílé èmi ọmọ ṣàṣírà òrèrè pápátá oní ire àtàní ọmọ tọ̀lẹ́ ọjọ́ gbogbo àìníwọ́jọ́ àríwá ní gbogbo àwọn ẹ̀ka ìyẹn ìwọ ti tẹ́ bóde sílẹ̀ wọ́n ti rọ̀ṣùn àgbo oṣù kwakùn wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní oníkùn yóò ṣe gbogbo tí ìdáwọlé tó ní yọrí sí rere nítorí pé kí ni ìwọ Ọlọ́run àlejò ti fìdí rẹ̀ múlẹ̀ bàbá ayé mo ṣe kéde orúkọ tó yà fìdí ọ̀rọ̀ múlẹ̀ ayé mi nínú ọ̀pọ̀lọpọ̀ àánú oore ọ̀fẹ́ àti ọ̀rọ̀ yà fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ ayé mi Olúwa ṣàṣepẹ́ olúwa ayé mi nípa fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ ayé bí mo sì ń jáde nínú oṣù keje wọnú oṣù kẹjọ lọ bàbá àní àìta ayé mi kọ́ gba ipa rere pápátá ọ̀yà ti bu agbára tó fi jọ nípa sí àwọn ọ̀rọ̀ rẹ̀ àkèbè sí sọ̀rọ̀ ní ògo àní ògo ayé mi kọ́ bẹ̀ sí pé kọ́ bẹ̀ sí pápátá fún mi àní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àní kẹ́yẹ mi kọ́ bẹ̀ sí búrọ̀ fún ògo àní kí gbogbo orílẹ̀ ìgbà kí wọ́n bẹ̀ sí pè mí ní ilé alábùkún fún orílẹ̀-èdè alábùkún fún bàbá ní orúkọ Jésù Kristi àti mọ̀ sí fún orúkọ rẹ̀ pè mí bàbá Ọlọ́run ayérayé ọ̀yà súnmọ́ ìfìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ ọ̀dà ìtùbọ̀ agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni nítorí ògbà àti lógo rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún àṣepẹ́ tó tún ṣe ní ayé mi nínú ìyẹn ọjọ́ méjì tó parí oṣù èyí tó ní jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù ìkeje ìtẹ́ pé ọ̀la àwọn náà yẹn ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù lọ mo yìn ọ́ fún gbogbo àṣepẹ́ tó tún ṣe ní ayé mi torí pé ayé mi ti gba ìyípadà rere tó lógo jọ ètò túmọ̀ sí pé ẹ̀rí ayọ̀ àtòrí ayọ̀ rẹ pẹ́ lókùn mi kù tí mo kọ́ bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ Ọlọ́run ayérayé ìwọ tó ní gbogbo ògo àti tí kì í pé ògo rẹ pẹ̀ tí kì í fi rẹ fi gbé fún ìjẹ́rìí agbára rẹ nínú gbogbo fún gbogbo tó gba gbogbo ògo tó gba gbogbo ògo ọmọ ṣe Ọlọ́run ayọ̀ ó ṣe Ọlọ́run ọ̀gá ògo ó ṣe Ọlọ́run àtòbí jùlọ fún gbogbo àṣepẹ́ tó ti ṣe nínú ayé mi nípasẹ̀ ìyẹn ọjọ́ méjì tó parí oṣù èyí tí ò ní jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn oṣù keje ògo ní forúkọ rẹ ìṣọ́pẹ́ ayé mi ò tún mọ ìkorò dààmú àti wàhálà àtúnṣe àti iṣẹ́ ìpọ́njú kankan mọ́ nípa àánú àti òròfẹ́ tó ga jọ ògo ní forúkọ rẹ fún oṣù kẹjọ èyí tó tún mú wọnú láti lọ́mọ ṣeré àti mọ̀dá láti mọ
gbìnlẹ̀ ìṣíjú àti wá lọ ògo ni fún orúkọ rẹ mímọ́ mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo yín padà sọ́dọ̀ mo sọ wípé o ṣe Olúwa mo sọ wípé o ṣe àtòbìtì mo sọ wípé o ṣe títí ayé lèmi ò mọ yìnyàn nísìnyí mo gbogbo ànímọ̀ fún pàtó ògo fún orúkọ rẹ o ṣe Ọlọ́run àjùlọ o ṣe Ọlọ́run àtòbìtì o ṣe Ọlọ́run ọ̀fẹ́ ìjìnlẹ̀ fẹ́ gba ọpẹ́ àti ìdí ni mo ṣe ké o ẹ̀yà mo gbogbo lọ síwájú sí ìnẹ́mi mímọ́ àti agbára àti ṣùgbọ́n àti ìjọba rẹ láti mọ̀ sọ́ka ìjọ àtiwá lọ láti mọ̀ jẹ́rìí wáyé bó ṣe jẹ́rìí wáyé láti mọ̀ fi tóbi rẹ bó ṣe fi hàn lọ láti mọ̀ mú kí gbogbo etí àti gbogbo ọkàn kó tó mọ̀ pé àìní pé ìwọ lọ́lọ́run àti láti mọ̀ jẹ́rìí agbára rẹ àìní láti bá ṣe mi Olúwa àti mọ̀ jẹ́rìí agbára bó ṣe jẹ́rìí agbára lọ ọwọ́ ọ̀tún agbára tó mọ̀ nà jáde láti mọ̀ súre sínú ayé ẹnìkọ̀ọ̀kan wa àìní láti mọ̀ kọ́ wa ní ọ̀rọ̀ rẹ láti mọ̀ bọ́ wa dọ̀rọ̀ rẹ láti mọ̀ jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé ẹnìkọ̀ọ̀kan wa láti mọ̀ mú wa wà nínú ìfẹ́ àti lójú ọ̀nà rẹ ìjẹ́rìíkẹ́ni òun òfin sọ ìjọba ọ̀run nù bàbá àìní láti mọ̀ sọ agbára àtìlẹ́yìn mọ́ rẹ kalẹ̀ láti mọ̀ dọ́wọ́jà láti mọ̀ súre láti mọ̀ bùkún wa àìní nínú àjọ oṣù keje yẹn nínú àjọ oṣù keje táwọn wọ̀ lọ bàbá àìní kí ẹnìkọ̀ọ̀kan wa kátó ní ẹ̀rí tó lògùn tó tàbí tó jóbi jùlọ ju bí àwa gẹ́ ẹnìkọ̀ọ̀kan wá sí fojú sí lọ wọ́n bá sọ agbára àti ẹ̀kọ́ tó mọ̀ jẹ́ àgbára ògo ni fún ẹ pé wọ́n ti ṣe yín títí ayé láwọn mọ̀ yàn láti mọ̀ gbórúkọ rẹ ká agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi gbogbo ògo àti ọlá ni fún Olúwa ẹni tó tọ́ sí tó yẹ láti mọ̀ ìgbéga nígbà gbogbo fún oríire ayé tó ti ṣe nínú ayé wa ó mú wa bẹ̀rẹ̀ oṣù ní àtàlàfíà ó tún mú wa parí ní àtàlàfíà ó dá wa láre ní gbogbo oṣù yìí kò sí ohun tó tọ́ sọ́lọ́run ju pé kí ni kásá tó máa dúpẹ́ kásì mọ̀ yín lógo lọ ọpẹ́ wa nígbà gbogbo níwájú Ọlọ́run yóò mọ̀ jẹ́ tọwọ́gbà àwa gangan fúnra wa á tún mọ̀ jẹ́ tọwọ́gbà bẹ́ẹ̀ ni á tún mọ̀ jèrè ọpẹ́ wa àti àdúrà wa níwájú Ọlọ́run àti Jésù Kristi àti Ẹ̀mí Mímọ́ ju bí a ṣe ń jèrè rẹ̀ bí a ṣe ń jèrè rẹ̀ lọ àti bí a ṣe fojú sọ́nà lọ àti bí àwọn ìkànnì bí ṣe fojú sọ́nà lọ èyí tí wọ́n fi ń tìtorí ẹ̀ gbógun lọ ẹnikẹ́ni sì ní pàtàgbára láti lè ṣe ìdíwọ́ àti ìdènà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. ìyẹn ọjọ́ méjì tó bẹ̀rẹ̀ oṣù à ń wọnú rẹ̀ lọ́la ọjọ́ mẹ́ta sọ́rí ẹ má bínú tó bẹ̀rẹ̀ oṣù so ó ti yan Ọlọ́run lógo nínú àwọn ọjọ́ méjì tó parí oṣù jẹ́ ká tún lọ yìn nínú àwọn ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù gẹ́gẹ́ bí ìṣe wa ó sì rí wípé Ọlọ́run tó bọ̀ jẹ́rìí agbára bó ṣe jẹ́rìí agbára rẹ̀ nítorí nínú ìrìnàjò oṣù keje ní rere ò tí ì rí kankan òórùn lọ gbọ́ nínú ìrìnàjò oṣù kẹjọ Ọlọ́run tó bọ̀ jẹ́rìí wà láyé rẹ̀ bó ṣe jẹ́rìí wà láyé rẹ̀ lọ ohun kan tí mo ń tẹnumọ́ náà ni wípé kí ni èyí ni ohun tọ́lọ́run retí látọ̀dọ̀ wa ayọ̀ ìdúdúdọ̀ àti ìgbàgbọ́ pẹ̀lú aráyá ní ká fi wá síwájú rẹ̀ láti yìn láti gbéga yóò túbọ̀ mọ jẹ́rìí agbára bó jẹ́rìí agbára rẹ̀ lọ nítorí pé òun lọ́lọ́run lẹ́yìn rẹ̀ kò sọ́dọ̀ kankan mọ́ òun aláṣepé lẹ́yìn rẹ̀ kò sálápè kan ní kankan mọ́ bá a ṣe ń ṣe lé o ti dára fún yóò sì mọ́ dára fún wa síwájú àti síwájú sí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi. lẹ́ẹ̀kan sí mo kọ́ wa pé a kú oríire àlàjá títí oṣù keje yìí àti kú palẹ̀mọ́ fún títí oṣù kẹjọ Ọlọ́run yóò mú wa jáde ní oṣù keje ní àtàlàfíà yóò sì mú wa wọnú oṣù keje ní àtàlàfíà gbogbo ẹ̀tọ́ wa tó kù nínú ìrìnàjò oṣù keje yìí Ọlọ́run kò lè wa lọ́wọ́ ká tó jáde nínú àwọn wákàtí mélòó tó kù tá a fi jáde nínú rẹ̀ oṣù kẹjọ náà Ọlọ́run yóò tún ṣe wá lógo tó tayọ ju bá a ti retí lọ ní orúkọ ti Jésù Kristi paríparí rẹ̀ ìjọba ọ̀run mọ̀ sí jẹ́ ká gbàgbé mọ́ palẹ̀mọ́ fún ìpadàbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì. ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró dè ọ́ lẹ́nu mi bàbá àgbà ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró dè ọ́ lẹ́nu mi alpha omega ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró dè ọ́ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi bàbá ọmọ ẹ̀mí mímọ́ adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àtìyìn adá gbogbo ọlá padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àtìyìn kò sí àwáyé kan tá a fẹ́ ṣe wípé ká sọ wípé ó ṣe lọ nítorí pé ìwọ ti dá wa láre náà kò sí dára bí fún wa mọ́ inú oṣù keje yìí á jáde pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún àtọ́yà àti gbéga á sì wọ inú oṣù kẹjọ pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìdálára àti ṣẹ́gun pépé bẹ́ẹ̀ ni ó tún mú wa ṣeré nínú oṣù keje ọ̀yẹn ju bá a ṣe fojú bá a ṣe retí lọ ẹnì kọ̀ọ̀kan wa níbikíbi yóò kálí wa lágbàáyé aṣọ bó ṣe gba ọpẹ́ àti yìn nítorí pé ọpẹ́ wa èrè wa yóò túbọ̀ mọ̀ kó bó ṣe pọ̀ tí ó jẹ́ aṣọ bó ṣe gba ọpẹ́ àti yìn títí láwọn ọmọ yìnyín
láàmú gbórúkọ rẹ̀ ga ògo ìyẹn láti pè ní forúkọ rẹ̀ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín ní orúkọ Jésù Kristi. Oore ọ̀fẹ́ ti Bàbá, oore ọ̀fẹ́ ti Ọmọ, oore ọ̀fẹ́ ti Ẹ̀mí Mímọ́ ó ṣùrù fún wa, ó bùkún wa, ó gbé wa ró, ó gbé wa ga. Bá a ṣe ń jáde nínú oṣù keje yìí nípa agbára àti àṣẹ rẹ̀, à ń táwọn oṣù kẹjọ tuntun mìíràn lọ nípa agbára àti oore fàtànù rẹ̀ ní orúkọ Jésù Kristi. À ń lọ láti lọ mọ tayọ, àní láti mọ fọnú ògo, àní láti mọ tayọ nínú, láti mọ lékèsà, àní láti mọ gbilẹ̀ nínú oore ṣíṣe. Owó rere ayọ̀ gbogbo kò tó nira fẹ́ni kankan wa láti ṣe mọ́ nípa agbára àti àṣẹ rẹ̀. Bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó ṣí máa ṣiṣẹ́ ìdíwà bíi jìnnà bí sí ẹ̀ta kò fún wa mọ́ láti mọ gbilẹ̀, láti mọ gbòòrò fún, láti mọ ṣeré, láti mọ gbòó, láti mọ dáadáa, láti mọ làlùyọ nípa àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ ní orúkọ ti Jésù Kristi. Ìjọba ọdún pẹ̀lú kò sì ní bọ́sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́. Bẹ́ẹ̀ ni orí kò yí padà, gbogbo ògo sì mọ jẹ́ tọ́nà láì àti láíláí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù Kristi. Hallelujah méje. Hallelujah, 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 hallelujah. Ògo fún Ọlọ́run. Àmín àṣẹ.